Ọba tí ó ní agbára, ọba tó gbọngbọ́n nínú ọlá, ìwọ nìkan lálágbára kábíkábí. Ẹ̀rù jẹ̀jẹ̀ ló kọ rẹ torí pé ó dára tán. Ọba aláàfin ọ̀run, olóòtú inú àjọbọ, akọ̀mọ́tìkà lẹ́yìn adógbin lẹ́yìn asòótọ́. Ọba tó fi gbogbo ìgbà gẹ̀gùn, aláàfin ọ̀run, olóòtú inú àjọbọ. A kí gbogbo wa o. Ọlọ́run bó mọ wà pẹ̀lú gbogbo wa, a ní róńgbé sọnù bí ó ṣe ibi ọmọ. Agbára Olódùmarè, Ọlọ́run á máa ṣàánú fún wa, á jẹ́ kí ọkàn wa balẹ̀ ní gbogbo àsìkò, á finú wa dùn, kò ní jẹ́ káyé ó fẹ́ gbà fún wa lóúnjẹ. Ọmọ yìí bọ́ sí pèlé ìyá rẹ̀ kó sasọdá, ó ṣèwọ̀. Tí ó bá ti mú baálé ilé tó sì jẹ́ wípé wọ́n ní wọ́n gbọ́dọ̀ tẹsẹ̀ lébọ̀rọ̀ rẹ̀ ó tó lè rọ́wọ́ jẹun, ó yẹ kó gbàdúrà dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó wà láyé lọ́lọ́run ọba mi dá tògótògó, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ò kì í ṣọba àkà. Gbogbo ń tá jẹ àti ń tá jẹ Ọlọ́run ọba mi ti bá wa yanjú ẹ̀. Ọwọ́ àwa dánidúró nínú ogun ni ká béèrè. Ọwọ́ àwọn ègún ìdílé àtàwọn dìmọ́dẹnigbẹ́rù tí wọ́n ba yé ẹni jẹ́ ló yẹ ká béèrè lọ́wọ́ wọn. Kò sí ẹ̀dá kankan tó wà nínú ayé tí Ọlọ́run ọba mi ò ní pé òun ní ipa rere nínú ayé ẹ̀, láti lè jẹ́ kó ní àsìkò ayọ̀ láti lo ìgbà rẹ̀. Wọ́n ń sọ kinní kan wípé ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ làwọn nǹkan àdáyébá tí a ti fi ọ̀làjú àti nǹkan tá a mọ̀ kó dànù. Bá a ṣe fẹ́yàwó, bá a ṣe rìnrìn àjò débi àṣeyọrí, bá a ṣe máa bára ẹni rìn, a lè ṣe Ọlọ́run ara wa náà láti máa ṣẹra wa. Ló fi jẹ́ pé má jẹ́ kí àjẹ́ ó pa ọ́, má jẹ́ kí wọ́n fi ọ́ lògbà. Torí tán bá pa ọ́, tán bá di Christian, tán bá lọ di Muslim àbọ̀dá àfà, àbọ̀n ṣe oríṣiríṣi, Ọlọ́run lè foríjì wọ́n, ṣùgbọ́n ìjìyà ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run ò ní foríjì wọ́n. Ó yé yín báyìí. Ọ̀tọ̀ ní ìjìyà ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé tó o bá ti ṣe, ó jìyà ẹ̀ṣẹ̀ wọn kó tó kúrò láyé. Ọlọ́run lè dá ẹ̀san ni wọ́n pè é. Ọlọ́run lè dárí ẹ̀san jì ọ́, ṣùgbọ́n ó lè má dárí ìjìyà ẹ̀ṣẹ̀ jì ọ́. Torí pé tó o bá ti ní nǹkan ṣe pẹ̀lú ọmọ ológo, sórí ọmọ ológo tó o dá dúró tó o jórí bí lọ, ń tá a rán wọn ò rán ìwọ, ṣó ti yọ ìwọ tó jẹ́ káì, ń tá a rán àwọn ọmọ ológo kan wá ṣẹ́nu ayé, wọn ò rán ìwọ. Tó bá yẹ pọ́n rán ọ ni, ìwọ ló ti bẹ̀rẹ̀ rẹ̀. So in tó fi mú ọ dá ọmọ ológo dúró, ìrandíran rẹ ni ó jìyà rẹ̀. O ò gbọ́dọ̀ dá ọmọ ológo dúró láti lo ògo rẹ̀. Mò ń kí wa bá a ṣe ń wọlé ẹ̀rọ Iman Center, Iman Culture ẹ̀rọ. Mo kí gbogbo ọmọ wù mí, gbogbo àwa tá à ń join. Ẹ ṣé, ẹ bá wa tẹ share button, ẹ bá wa like ẹ. Ẹ bá wa like ẹ, ẹ bá wa bó kó lọ fà kí àwọn èèyàn lè rí wa gbọ́ dáadáa. So kí ni ìwà? Ọ̀tọ̀ ní ìwà, ọ̀tọ̀ ní ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ ló wò wípé táwọn bá ti ṣẹ̀sìn, kò nílò pé àwọn ń wá nǹkan kan káàkiri, àdúrà ti gbà. Ò bá kú sílé, kó o kú sínú ṣọ́ọ̀ṣì, kó o kú sí mọ́sálásí, tí ìwà rẹ ò bá ti bá àwọn èèyàn gbé, tó ń tako ìṣẹ̀dá àwọn èèyàn kan, tó ń dí àwọn èèyàn kan lọ́wọ́ láti débi ire, tí ìwọ náà dẹ̀ mọ ọ̀nà tó fi ń dí àwọn èèyàn lọ́wọ́, kò sí bó ṣe lè rí bí gbà, ẹ̀sìn yẹn ò ní gbà. Ìwà là á pè lẹ́sìn, ara wa láti máa kọsẹ̀. Gbogbo ògbìyànjú nínú ayé láti jẹ́ èèyàn, o gbọ́dọ̀ lọ tọ́jú ìwà rẹ, ìwà tó ṣe é bá èèyàn gbé láwùjọ, ìwà tó ṣe é accommodate àwọn èèyàn, ìwà tó ṣe é múnú àwọn èèyàn dùn, táwọn èèyàn wò pé ìwà ẹni gan ti jẹ́ kí n mọ̀. Mọ́mí twins, ẹ káàbọ̀ sórí ètò. So ìwà tó ṣe é bá èèyàn rìn, téèyàn fi gbélé ayé. Ọ̀pọ̀lọpọ̀ tí ò lọ́kọ lónìí, ọ̀pọ̀lọpọ̀ náà ti gbàga bùjókòó lọ́wọ́ ẹ̀ nípasẹ̀ ìwà rẹ̀. Wọ́n ti gbàga bùjókòó lọ́wọ́ ẹ̀ nípasẹ̀ ìwà ẹ̀.
wọ́n ti fi ìyẹn yọ kúrò láwùjọ àwọn tí wọ́n jókòó lé ọkọ. Kì í ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni pé kò lógo. O lè lógo ṣùgbọ́n ká má jẹ́ kó o rí lò. Àwọn àṣírí ìmọ̀ ìjìnlẹ̀ tí a tún tú lónìí yóò lè jẹ́ ká mọ ibi tí a fẹsẹ̀ bọ̀ nínú ayé. Àṣírí ìkọ̀kọ̀ tí ò jẹ́ kẹ́pọ̀lọpọ̀ mọ̀ pé ó wà nínú ogun, inú ń jẹ́ kí ó pagidínà ogun nínú ayé ẹ̀, tó ń dá ọwọ́ tó ń dá ògo rẹ̀ dúró, ọwọ́ tó ń fa ògo rẹ̀ sẹ́yìn. Nínú ìrìn àjò ìṣẹ̀dá, ó yá gbogbo oníkálukú jura wọn lọ, ṣùgbọ́n owó ogun tó ń da ayé rẹ̀ láàmú ńkọ́? Tí àṣírí ìkọ̀kọ̀ tí ò hàn dé yìí tó bá ti hàn dé tó ti rí kedere, wàá mọ ibi tó fẹsẹ̀ sínú ayé, torí ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run má sọ wá kọ̀rọ̀ ayé. Ẹlòmíì wà ń kọ̀rọ̀ ayé báyìí tí ò rí bi gbé, tí ò rí bi rógo rẹ̀ lò. Gbogbo ìgbìyànjú ẹ̀ láti jẹ́ èèyàn pàbó ló já sí. Ayé ń fi í ṣe yẹ̀yẹ́, wọ́n ń fẹ́ gbá fún lóúnjẹ. Wọn ò pa á. Kì í ṣe gbogbo ogun náà ni wọ́n fi pààyàn. Àwọn nǹkan tí ó ń là kọjá, tí ń bà á lẹ́rù, tí ń bà á lọ́kàn jẹ́, ìyẹn gan ti tó. Àpá ayé náà ń pè. Ọ̀pọ̀ èèyàn náà ti pa lápá ayé, tó jẹ́ pé gbogbo ìgbìyànjú ẹ̀, wọn ò jẹ́ orí ọlá lò, wọn ò jẹ́ orógo lò. Ó kàn ń ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí ni. Ṣó wá rí báyìí pé ìwọ náà nílò láti mú in tó bá kàn lọ́rọ̀ ayé rẹ, kó o sì gbé ìgbésẹ̀ tó yẹ kó o ṣe. Ta ni mí? Ìbéèrè tó yẹ kó o máa bira rẹ nù. Ta ni mí? Ẹlòmíì ò dára ẹ̀ mọ̀. Àwọn tó ń lọ bá pé kán ràn ọ́ lọ́wọ́, ó lè dá níwájú Ọlọ́run jù wọ́n lọ. Tó o bá ti mọ ara rẹ, wàá kàn máa ṣe bí ìgbà téèyàn ń ṣe lásán ni. O gbọ́dọ̀ dá ara rẹ mọ̀. Who am I? Ta ni mí? O ò dá ara rẹ mọ̀. Ẹni tó o yàn gẹ́gẹ́ bí ọkọ yìí, ǹjẹ́ o dá mọ̀? Ọ̀tọ̀ nìfẹ́. Ẹ má jẹ́ kí ìfẹ́ bò wá lójú láti mọ ohun tó yẹ ká mọ̀ nípa ara wa. Ìwọ gan fúnra rẹ tó jẹ́ ìyàwó, ǹjẹ́ o dára rẹ mọ̀? Ṣé kìí ṣe wípé èèwọ̀ ọkọ rẹ ló ń fún oúnjẹ ní gbogbo ìgbà tíjà fi ń ṣẹlẹ̀ nínú ilé? Òǹkálukú ló léèwọ̀ ṣẹ̀dá, èèwọ̀ ògo tó ń kálukú gbé wá. Tá a bá ti ń takò àwọn èèwọ̀ wọ̀nyí, a máa pagidínà àti débi àṣeyọrí ẹni. Ìṣobìnrin ni, ìṣọkùnrin ni. Òǹkálukú ló ní ọjọ́ àti èèwọ̀ tó gbé wá sínú ayé. Kí léèwọ̀ rẹ? Kí làwọn èèwọ̀ tó gbé wá? Kí làwọn nǹkan tó gbọdọ̀ ṣe? Ẹlòmíì báyìí, ẹran ejò ni ò gbọdọ̀ jẹ. Bẹ́ẹ̀ sì ni ó fẹ́ràn ẹran ejò bí nǹkan míì. Torí pé ó ní nǹkan inú ìdílé wọn, wọ́n ní nǹkan ṣe pẹ̀lú lúfà. Tí wọ́n bá wá jẹran ejò, iṣẹ́ a máa dàrú lọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́, sáwọn ọ̀jẹ́ tó nù. Ìmí èé ṣe iṣẹ́ àjẹ́. Àwọn nǹkan tó gbọdọ̀ ṣe yìí, tó bá ti dáwọ́lé, wàhálà ni. Bí mọ́tò ṣe wà, tí wọ́n bá ti fọwọ́ kan nǹkan kan nínú mọ́tò, wọ́n ti ba nǹkan jẹ́ lára mọ́tò nù. Tẹ́ ẹ bá ti tọwọ́ bọ brake board sí mọ́tò, ẹ ti da nǹkan rú ńbẹ̀. Kò sí nǹkan kan tí ó ṣiṣẹ́ mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn èèwọ̀ yìí. Tẹ́ ẹ bá ti mú nǹkan kan ṣe nínú àwọn nǹkan tí ò yẹ kẹ́ ẹ dá lára nínú ayé, ó di dandan kẹ́ ẹ rí àpẹẹrẹ pé ẹ ti tọwọ́ bọ nǹkan tí ò yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀. Ẹlòmíì báyìí, ìfàyàlùyà ní da ogun sínú ayé ẹ̀. Ṣé n sọ̀dí fún ọ? Gbogbo obìnrin tá a dá ná gbọ́dọ̀ léèyàn àbí ẹnìkan tí wọ́n ń bá wọn rìnrìn àjò. Ṣùgbọ́n nípa wípé kí wọ́n kàn fàyàlùyẹ eléyìí, kán fàyàlùyẹ eléyìí, àbí kẹ́lòmíì eléyìí gorí wọn kí tọ̀hún gorí wọn, yóò máa dín àti ṣoríire wọn lọ́wọ́. Eléyìí ṣe wípé bọ́yá àwọn yẹn lè má ní ogun, ṣùgbọ́n kán ní nǹkan tí máa ń da ògo rú. Á wá dọ̀nà rú, á dáwájú. Ẹ bá mi tẹ like, ẹ bá wa tẹ like button, ẹ bá wa share ètò yìí dáadáa. Ẹ bá wa tẹ like, ẹ dákun, ẹ bá wa tẹ like, ẹ bá wa share ètò yìí.
ìfàyàlùyà yìí ó lè máa pagidínà àti rí ògo lò, tí ó sì máa da ọ̀nà ń tọ̀ láàmú. Kí ló lè ṣe? Àwọn ẹ̀mí kan wà tí wọ́n máa ń rìn káàkiri nínú afẹ́fẹ́. Wọ́n ń pè ẹ̀mí ní ẹ̀mí gágá, ẹ̀mí tí ń fa stroke ni. Ọ̀pọ̀lọpọ̀ stroke tó ń máwọn èèyàn kò ń ṣe wípé ó wá bó ṣe yẹ kó lọ. Ẹlòmíì ìrìn alẹ́ ní rìn, ìrìn òru. Ìwọ ní o mọ Ọlọ́run pè dáadáa, bó tiẹ̀ mọ Ọlọ́run pè ẹ̀ṣẹ̀ ò jẹ́. Bẹ́ṣẹ̀ báyìí ti pọ̀ jù, Ọlọ́run máa ń wo ń tọ́ ọ̀ràn ni. Ọ̀tọ̀ lórí oore ọ̀fẹ́ tí jẹ́ general tí máa ń fún gbogbo ẹ̀dá, ṣùgbọ́n tẹ́ṣẹ̀ rẹ bá ti pọ̀ jù yóò máa wò ọ̀ràn ni. Sórí stroke tí mò ń sọ yìí, tó bá ti rí ibi tí àwọn ẹran tán péjọ sí lóru gànjọ́, mọ́ gbà àárín wọn kọjá. Ṣó ti yé ọ? Tó bá ti gbà àárín wọn kọjá, àlùjànnú tí wọ́n bá ṣèpàdé lọ́wọ́ lóru tó bá fi lè gbá ọ lẹ́sẹ̀, àbáfẹ́fẹ́ rẹ̀ fẹ́ lù ọ́, ó lè fa stroke fún ọ, kọ́wọ́ àtẹsẹ̀ ó sì rọ bẹ́ẹ̀. Yàtọ̀ sí àwọn àìsàn ara tí máa ń yí padà di stroke, gẹ́gẹ́ bí àyà jíjá. Ṣó ń gbọ́ mi? Ìwọ tó kúndùn láti máa ṣeré lórí àtàn púpọ̀ jù, o ò jìnnà sí stroke o. Ìwọ tó yẹ pé o láìkí o máa wọṣọ àwòrán aláràǹbarà, àlùjànnú lè tẹ̀lé ọ láti inú ọjà. Tó bá wọṣọ aláràǹbarà lọ sínú ọjà, àwọn aṣọ tó ní kọ́lọ̀ oríṣiríṣi, àwọn àlùjànnú máa ń fẹ́ràn láti rí. A máa fà kéèyàn ní ọdẹ orí, ní tí ò ṣẹlẹ̀ sí ọ tẹ́lẹ̀. Ṣó ti yé ọ? Nǹkan yìí ò ṣẹlẹ̀ sí ọ tẹ́lẹ̀, ṣùgbọ́n nítorí wípé o wọṣọ aláràǹbarà, o ní different color, àwọn àlùjànnú máa ń tẹ̀lé aṣọ náà kúrò nínú ọjà. Torí àlùjànnú pọ̀ nínú ọjà. Tí nítorí sì sọ wípé tí nájànájà bá nájà tán, pàtẹ́pàtẹ́ ni ó kù. Pàtẹ́pàtẹ́ tí ó kù gangan làlùjànnú tó ń bẹ́nu ọjà. Gbogbo ọjà pátá làlùjànnú sì wà. Gbogbo àwọn ọjà pátápátá tó ń bẹ làwọn àlùjànnú wà. Ló fi jẹ́ wípé tó bá lọ rajà, o gbọ́dọ̀ mú òkúta akọ ẹyọ kan, wàá tá létí aṣọ, wàá fi lọ sọ́jà tó bá jóbìnrin. Tó bá sì jọ́kùnrin ni ọ́, kó má bàa wàá lọ gbé nǹkan tí ò yóò gbé wálé nínú ọjà. Torí pójú inú ló yẹ kéèyàn máa lò, kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run fún lójú inú láti rí wípé àlùjànnú lélẹ̀. Ẹ̀rẹ̀ lómii báyìí kò ní gbórí sókè títí tí ìtajà fún ọ tán, especially àwọn tó bá ń rajà lọ́wọ́ alẹ́, tá ń lọ sọ́jà lọ ra nǹkan lọ́wọ́ alẹ́. Torí pé àwọn oríṣiríṣi ẹ̀mí wọn a máa jáde wá ra nǹkan nínú ọjà. Ọ̀nà ogun pọ̀, èèyàn sì gbọ́dọ̀ ṣọ́ra. Ló fà tó yẹ pé o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kó o kàn ṣàdédé sọ̀rọ̀ jáde nínú ọjà kó o fira rẹ ré. Bóyá wọ́n ń sọ nǹkan kan kó wá sọ nǹkan ìlòdì síra rẹ, yóò ṣẹ. Ó ti yé ọ? Tó o bá dẹ̀ fẹ́ gbọ́mọ lọ sínú ọjà, wá nǹkan bò lórí. Torí pé àwọn àlùjànnú máa ń fi orí ọmọ ṣẹ̀dá ṣeré, tẹ́yìn ò ní rí. Wọ́n lè tọwọ́ ogun sínú ayé ọmọ náà. Àbíkẹ́ tó bá rí kírọ́ọ̀sì Jésù tí wọ́n máa ń rà fi sọ́mọ rẹ lọ́rùn, tó bá mọ̀ pé o fẹ́ gbé wọnú ọjà, kọ́mọ rẹ má bàa wá dìdàkudà. Ibi tọ́mọ ti ń dìdàkudà nù. Àṣírí lẹ̀ ń gbọ́ lẹ́nu mi. Tó bá ṣeé ṣe kó o gé fúnra rẹ, kó o máa tọ́jú ẹ̀, kó o máa fi ṣòdiwọ̀n. Ọlọ́run ló ní ẹ̀mí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a ní àkíyèsára arú ẹ̀ ni. Tó ti yé? Tí èèyàn bá dẹ̀ ti lè kíyèsára nǹkan, ó lè máa mú kó máa rìn bẹ́ẹ̀. Ìjọ́ tó bá ti mọ̀ ọ́, o gbọ́dọ̀ kíyèsára rẹ̀. Tó o bá ti mọ̀ ọ́, a sì ń gbọ́. Ṣùgbọ́n ìgbà tó o ti mọ̀ yìí, kíyèsára rẹ̀ ó ṣe pàtàkì. Ẹ bá wa tẹ like, ẹ bá wa tẹ like button, ẹ dákun. So tó o bá wá ń wò wípé nǹkan yìí kò ní ìtumọ̀, ọ̀tọ̀ làdúrà o. Kó má jẹ́ pé ẹ̀míkẹ́mí máa kó sọ́mọ ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀míkẹ́mí ló kó sí nínú ọjà, tó fi di wípé ọmọ náà ó dìdàkudà dòní.
ẹ̀mí kẹ́mí ló kó sọ́mọ ọ̀hún nú tọmọ náà fi di ẹni tí ó ń bọ àyánú jẹ́ dòní. tó ti yí ọ tí ẹ̀mí kẹ́mí bá ti kó sọ́mọ nú yóò sọmọ dakúrẹ̀tẹ̀, yóò ba ògo rẹ̀ jẹ́ ká lè ba àróúnjẹ ọjọ́ alẹ́ jẹ. ọmọ tó ń hùwà burúkú lónìí, ó mọ bí o gborí ẹ̀ lọ, ó mọ bí o gbórí ẹ̀ lọ. ìjọ tí ẹ béèrè ìṣẹ̀dá ẹ̀ bóyá ọmọ tí wọ́n máa gbé lọ inú ọjà ni, àbọ̀ wọ́n kí gbogbo ọmọ kọ́ náà gbé lọ inú ọjà tí wọ́n bá bí wọn. ó mọ̀ gbogbo ọmọ kọ́ náà gbé lọ rajà. àjẹ́ sáré gbọ́mọ mi lọ rajà ń ké. àwọn ìṣẹ̀dá ọmọ kan wà tí wọn ò kì í sábà gbé wọn lọ rajà. tí wọ́n bá dé gbé wọn lọ, tí wọ́n ó gbé wọn pọ̀n lọ rajà, ó ní nǹkan fi pààlè ilé wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká mọ̀ ọ́n. tá a bá ń gbàdúrà ká máa ṣọ́ra. tá a bá ń gbàdúrà ká nífura nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa. mò ń kí gbogbo wa bá a ṣe ń wọlé, ojú òní tì wá. Africa Fashion and Style, ẹ káàbọ̀. mo kí gbogbo wa bá a ṣe ń wọlé, ojú òní tì wá. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì ká mọ̀ wọ́n, ká má bàa wá máa fi ara wa sínú ewu. báwo là á ṣe bá aya ẹni láṣepọ̀ nínú ilé? Yorùbá sọ̀rọ̀ débẹ̀, Yorùbá sọ̀rọ̀ débẹ̀, Yorùbá sọ̀rọ̀ débẹ̀. téèyàn fi bíbùkù bí ọmọ, Yorùbá sọ̀rọ̀ débẹ̀. bẹ́ẹ̀ ni, tó bá ti wù ẹ́ láti bá ìyàwó rẹ láṣepọ̀ nínú ilé rẹ, tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wá ọmọ ni, tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń wá ọmọ ni, ẹ wá atare odidi kan. ìwọ á jẹ ẹyọ wóró 9, obìnrin á jẹ ẹyọ wóró 7. ṣó ti yé yín? tó bá yẹ pé òrù lẹ fẹ́ ṣe, tẹ́ ẹ sì fẹ́ bí ọmọ ológo tí ó ní òkìkí dáadáa, ẹ ti kọ́kọ́ gbómi sínú ìrìmí bí alẹ́. tó bá ti dọwọ́ òru tẹ́ ẹ fẹ́ ṣe, omi ilẹ̀ ẹ dà sínú omi tẹ́ ẹ fẹ́ fi wẹ̀ ẹ̀yin méjèèjì láti lọ́ọ́ fi clear ara yín dànù. ṣùgbọ́n àtàrí tẹ́ ẹ kọ́kọ́ jẹ yìí, tẹ́ ẹ bá ti jẹ́ tán, tẹ́ ẹ jẹ́ tuẹ̀tuẹ̀, ẹ gbèmí, ẹ wá ṣàdúà irú ọmọ tẹ́ ẹ fẹ́. ibi tó òrùn wá ń yọ ọ́ sí òun, ibẹ̀ lọkọ rẹ̀ ó kọjú sí tí yóò fi gòrí rẹ̀. ibẹ̀ lọkọ rẹ̀ ó kọjú sí tí ó ti gòrí rẹ̀. níwájú ilẹ̀ àtọlọ́run, ọlọ́run tó ní ẹ̀mí mi tí ń jìyìn fún, wàláì ọmọ ológo ló padà bí. bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, ẹ wá máa ṣe tó bá wà nínú ọkàn yín láti ṣe. làdúà bá gbà. ṣe rí i pé gbogbo nǹkan ló nílànà nílẹ̀ Yorùbá táwọn bàbá wa ṣe dáadáa. ṣó wá rí ìwọ tó o fẹ́ kí o bí ọmọ kó jẹ́ alájẹ́, wàá to owó tí wọ́n ń ná sí ìsàlẹ̀ bẹ́ẹ̀dì rẹ. ọmọ aya rẹ̀ ó wàá fẹ̀yìn lélẹ̀ sí ẹ̀yìn owó, ẹ̀ tẹ́ bẹ́ẹ̀dì lé lórí. ṣó ti yí ọ? aya rẹ̀ ó mú owó dání báyìí, yóò ní sọ̀sọ̀ọ̀sọ̀ lajẹ́ wá, sọ̀sọ̀ọ̀sọ̀ lajẹ́ wá. ajé òkùnkùn níṣọ̀ bòjì. oorun ọmọ tí mo fẹ́ sùn lónìí, èmi ọmọ àgbékẹ́ ọmọ wàá sọ orúkọ rẹ̀. tajẹ́tajẹ́ ni mo fẹ́ kó mọ̀ wá mi wá, ọmọ alájẹ́ ni mo fi ó jẹ́. torí wípé gbẹ̀rẹ̀dìkẹ̀ kì í rán àwọn ajé. má jẹ́ kí n rá àwọn ajé nígbà kọ̀ọ̀kan, má jẹ́ kọ́ ọmọ mi ó rá àwọn ajé. owó èyí tó bá ti dì mú tán, iye tó bá wà lọ́wọ́ rẹ̀ yóò lọ fi tọ̀tọ̀rẹ àánú fún àgbà wòlíì àbí àgbà àfáà àbí anybody tó jẹ́ àgbàlagbà tó lè ṣàdúà
ó ti yé àwọn àgbàlagbà tó bá jẹ́ àwọn tinútinú dáadáa. Ọmọ ọ̀hún tí wọ́n á fi lè lóyún ẹ̀ lọ́jọ́ tí mo sọ yìí, ó di ọmọ ológo, ó dọmọ alájé, ó dọmọ tí gbogbo ayé ò mọ̀ pé bọ, ó dọmọ olókìkí nù. Gbogbo àwọn nǹkan wọ̀nyí bá a ṣe é ṣe nù tí sì rí bẹ́ẹ̀, táwọn àgbà sì máa jẹ́ ó jẹ́. Ṣó ń gbọ́ àwọn nǹkan tí mò ń sọ yìí? Tó o bá wá bí ọmọ náà sáyé, o láǹfààní láti wo ìkọsẹ̀jayé ẹ̀. Kí ni nǹkan tó ń bá bọ̀ látọ̀run? Kí làwọn nǹkan tó ń rìnrìn àjò rẹ̀ bọ̀? Báwo ló ṣe fẹ́? Kí ni àwọn nǹkan tó fẹ́ nínú ayé? Kí làwọn nǹkan tó lè kó bá? Torí kò sẹ́ni tí ò léèwọ̀ ṣẹ̀dá. Ọmọ mi wọn kì í tètè ó di èèyàn ìgbà tán bá fún un lórúkọ kan tó gé orun orí rẹ̀, ẹwẹ̀sìn tẹ́ ẹ lọ gbà ó. Ṣé mọ̀ pé àwọn mùsùlùmí ọjọ́ tán bá ti bímọ náà gbọ́dọ̀ fárun rẹ̀ kódóró. Ṣé ẹ rí ọ̀làjú ẹ̀sìn? Ó ti bò wá lójú, kò já mọ tó tọ́. Àwọn ogun tó ń jẹ lòmíì, ogun wípé ó lọ mẹ̀sì jẹ lẹ́sìn lọ, tó sì jẹ́ páwọn tẹ́ ẹ lọ gbẹ̀sìn lọ́wọ́ wọn yìí, Bùsáyọ̀ Òjó ẹ káàbọ̀. Àwọn tẹ́ ẹ lọ gbẹ̀sìn lọ́wọ́ wọn yìí, Bùsáyọ̀ Òjó ẹ káàbọ̀. So àwọn tẹ́ ẹ lọ gbẹ̀sìn lọ́wọ́ wọn yìí, wọ́n láwọn nǹkan ṣẹ̀dálẹ̀ wọn táwọn ò gbàgbé, ṣùgbọ́n ti yín ẹ ti kó àṣà àtìṣe yín dànù. Wọ́n á ní ẹ má ti gẹrun ọmọ yìí o, lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá fún un lóókọ tán ni ẹ tó gẹrun rẹ̀. Ní tí ṣẹ̀dá rẹ̀ béèrè nu. Ṣó ti pọ̀jù fún ṣẹ̀dá láti béèrè nǹkan tó fẹ́ ni? Tẹ́ ẹ bá wá gẹrun ọmọ yìí tó bá wá di pé ó ń ṣàárẹ̀ àbó padà síbi tó ti wá ń kọ́, kí lẹ fẹ́ ṣe sí i? Oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí lẹ gbọ́dọ̀ mọ ṣe, lẹ gbọ́dọ̀ mọ padà sínú ẹ̀ láti lè mọ̀ pé ọmọ ológo lèyí. Last born 04 ẹ káàbọ̀. Ẹ bá wa láìkì, ẹ bá wa tẹ láìkì kí kí ètò yìí má bàa lọ, kí nẹ́tíwọ̀kì ẹ lè bá strong díẹ̀, ẹ dákun. Tí wọ́n bá wá ń ṣe ọ́, ìwọ tó láìkì láti máa wà níbi ilé àgbékù, ilé tí wọn ò tí ì kọ́ tán, ilé àlàpà, uncompleted building, tí o bá jẹ́ àwọn ọmọ ìràwọ̀, àwọn ọmọ ológo wọ̀nyí, tó o bá ń lọ bẹ̀ ní gbogbo ìgbà, ó ṣeé ṣe kó o má tètè rógo lò, torí ibi tó wà kò bá ìṣẹ̀dá rẹ mu. Ìlú onílùú lẹlòmíì wà tó ti ń ṣàtìpó lọ́wọ́, tó o bá tí ì délùú rẹ láti rógo lò, wàá kàn mọ rìn lásán ni. Òǹkálukú ló ní ìlú tá a fún un, ó ní ibi tó lè gbé, ó ní agbègbè tó gbọ́dọ̀ dúró sí, ó ní ibi tó gbọ́dọ̀ tẹ̀, ó sì ní àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin sọ wípé ẹ̀yin ẹlẹ́gbẹ́lẹ́ nìkan, ẹ̀yin èèyàn burúkú ni ó jẹ́, ẹ̀sìn ló ń sọ̀sọ́kùsọ létí yín. BBM ẹ káàbọ̀. Wọ́n ń tàn yín ni. Gbogbo ẹlẹ́gbẹ́ láyé ó ní ìtumọ̀, ó sì ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ fi tù wọ́n. Ìwọ wá lọ ní ọmọ ẹlẹ́gbẹ́ lọmọ rẹ, ó gbé lọ ṣọ́ọ̀ṣì, ó ní wọ́n máa bọ́ di àwọn àtẹgbẹ́ rẹ̀ lẹ́gbẹ́ tó jẹ́ pé ó wúlò fún ìgbésí ayé ẹ̀. Ẹ káàsán BBM, tó jẹ́ wípé ó ní nǹkan kan tó o bá ti ṣẹgbẹ́ lọ́run ò lè lẹ́gbẹ́ ayé. Àwọn ẹgbẹ́ wọ̀nyí ẹ tù wọ́n ni, ẹ lè lé wọn, ẹ lè dà wọ́n nù, ẹ tù wọ́n ni. Torí pé bóyá àìtú ẹgbẹ́ fún ìgbà tẹ́ ẹ fẹ́ ṣègbéyàwó ló dàgbéyàwó rẹ rú. Torí ẹlòmíì nínú ẹgbẹ́ rẹ̀ wọ́n ti fún lọ́kọ tí ó fẹ́. Tẹ́ ẹ bá ti tù wọ́n, ó di dandan kẹ́ ẹ bọ́ síbi tẹ́ ẹ ń lọ. Ṣùgbọ́n wọ́n wá sọ wípé kọ́bọ̀ ìyàwó àtàwọn ẹgbẹ́ rẹ ni ó tiẹ̀ ti sú ọ. Ṣó o ti béèrè nǹkan tán fẹ́ ná?
tí ò bá sáwọn ẹgbẹ́ míì tó wà pẹ̀lẹ́ lòmíì kò lè wà láyé dòní. A dá gbogbo ẹ̀ wọnú ara wọn ni. Torí ẹ̀ ló ń jẹ́ kẹ́lòmíì máa wò wípé kí ni ìtumọ̀ báwo mo ṣe ń gbénú ayé yìí. O gbọ́dọ̀ mọ̀ irú ipa tó o ní láti wá ṣe nínú ayé, irú èèyàn tó o jẹ́, irú ìṣẹ̀dá tó o rí jẹ́. Báwo ni mo ṣe jẹ́, irú èèyàn wo ni mí. Ò wá wọ́n á bọ̀ dà àwọn ẹgbẹ́ rẹ rìbárìbo. Àwọn náà máa wọ̀ ọ̀ràn ńgbà tó bá níṣòro ni. BBM ẹ ṣeun, ìyá alálùbáríkà. Torí wípé àìtọ́ bó ṣe yẹ kó o tọ́ nínú àwọn ìrìn àjò ọmọ ẹlẹ́gbẹ́ tó o jẹ́, òun ló fà á tọkọ rẹ fi ń ráùn lónìí. Tí wọ́n bá bọ̀ ṣe dáadáa bó ṣe yẹ kán bọ̀ tọ̀ àwọn ẹgbẹ́ rẹ ni, wọ́n ò mọ pèsè fọ́kọ rẹ tí ò ní ráùn ajé rárá ni. Èwo ni làálàá àṣekúdórógbó tó kàn wá sọkọ rẹ di manṣẹ́ẹ̀nì tí ń ránṣọ tí ò ráṣọ wọ̀, tó o sì láwọn ẹgbẹ́ alálùbáríkà tí wọ́n dáa. Ẹ má jẹ́ kán tàn ọ́, ẹ má jẹ́ kán mọ́ ọ ṣeré, ẹ má jẹ́ kán fi àwọn nǹkan kán fi da ìrìn àjò rẹ rú. Ẹlòmíì ìyà tó ń jẹ lọ́wọ́ báyìí, àwọn ẹgbẹ́ ẹ̀ ni wọ́n ń dá sẹ̀ríà fún, torí ó ti lùgbàdì wọn, ó ti kọjá àyè wọn sí wọn. Kìí ṣogun ayé kankan, kìí ṣe pé àwọn àjẹ́ kankan ráyè. Èmèrè ni lóòótọ́, bẹ́ẹ̀ ni èmèrè ni, ṣùgbọ́n mèrè wọn èmèrè tí í ṣàánú ni. Kódà tó bá jẹ́ pé mèrè tí í ṣèkàlẹ̀ mèrè rẹ, o lè padà sọ wọ́n dè mèrè tí ó mọ ṣàánú tó o bá gbé nǹkan tó yẹ kó o gbé fún wọn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo nǹkan ẹ̀sìn, gbogbo èèyàn làjẹ́, gbogbo èèyàn ní ò dáa. Ọyá Holy Ghost fire lé wọn jìnnà gírán. Wèrè tí ń sọ̀rọ̀ tó ní Holy Ghost fire, ọmọ ẹlẹ́gbẹ́ lòun náà kó tó di wòlíì. Gbogbo ẹ̀mí èṣù tí ń lé jáde inú ilé wọn, wọ́n ń bọ́ èṣù ń bẹ̀. Ẹ wá jẹ́ káwọn kan máa fi yín sínú wàhálà, tó bá wá dẹ̀mí yín légbodò tán, ẹ wá sọ wípé bóyá nǹkan kan, bóyá Ọlọ́run ò fẹ́ràn yín, yóò máa wò yín, yóò fọwọ́ lẹ́rán ni. Torí ó ti dá gbogbo nǹkan tí ó rọ̀ wá lọ́rùn nínú ayé fún wa. Kò sí tó bá yẹ pé Ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀, kí ló dẹ́gbẹ́ sí? Bóyá pé Ọlọ́run ọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ẹgbẹ́ òun nítumọ̀ nínú ìgbésí ayé ẹ̀dá, kí ló dá sí? Who are you to question God? Ta ni ọ́ tó fẹ́ máa dọ́lọ́run lẹ́bi nǹkan tó ṣe? Ìwádìí tá à ń tú sí Ọlọ́run wò ló ń dọ̀pọ̀lọpọ̀ láàmú. Wọ́n ti gbẹ́sìn lérí kọjá kádàrá wọn. ẹ wá ń wọlé ayé ń wípé ó yẹ ká lè tẹ́lẹ̀ ìdá, ó yẹ ká lè dókèrè ìdá, ó yẹ ká lè mọ ilé, ó yẹ ká lè ṣe lé, ó yẹ ká ẹ lè ṣe é, ṣùgbọ́n ẹ lè tún nǹkan tọ́lọ́run ọba mi ti yọrí fúnra ara rẹ̀ dá. Tó o bá fẹ́ mọ ìràwọ̀ rẹ àti ògo rẹ, àwọn kan, mo lè ní kẹ́ni náà kó má tẹ́lẹ̀wọ́ ẹ̀ báyìí kó fi hàn mí báyìí, màá máa sọ tó wà ń bẹ̀. Ó tún lè ṣeé ṣe fún ọ láti sọ táìmù rẹ, irú ọjọ́ tán bí ọ, àti wàrà àti irú oṣù tó ti wáyé, àti mọ nǹkan tó jẹ́ èèwọ̀ rẹ. Ó yìí sì báwọn. Ìyẹn là ń pè lákọ̀ṣẹ̀jayé ọmọ. Wọ́n á fi wo ibi tó ti ń bọ̀, nǹkan tó nílò ṣe nínú ayé. Ẹ má jẹ́ kẹ́sìn kankan, àwọn wèrè kan tí wọ́n kàn lọ gbẹ̀sìn òfò, ẹ má jẹ́ kán fi dààmú ayé yín. Ológo ni ọ́, o ní nǹkan ṣe pẹ̀lú ìràwọ̀ àtògo rẹ, o gbọ́dọ̀ lo ìwọ ló ní. Torí pé bó o ṣe wà yìí, Ọlọ́run ọba mi fẹ́ràn rẹ dénú. Irú àwọn ọmọ Ọ̀túnbà ní ìsìn tí Ọlọ́run ọba mi dá wọn, àwọn ọmọ Ọ̀túnbà máa jẹ́ arẹwà, wọ́n máa ń fẹ́ràn èèyàn láti kó wọn mọ́ra.
wọ́n jẹ́ ìṣẹ̀dá tó jẹ́ pé Ọlọ́run ọba mi dá, wọ́n ní nǹkan ṣe pẹ̀lú omi. Ọ̀pọ̀ ṣẹ̀dá wọn tán bá bọ omi fún wọn, tí wọ́n bá wọn ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe sómi, tí wọ́n bá wọn bọ́, wọ́n á tètè débi tán ń lọ. Ìṣẹ̀dá tọ́lọ́run ọba mi dá tó jẹ́ pé ìràwọ̀ tó dáa ni. Wọ́n kórìíra irọ́, wọn ò sì fẹ́ kéèyàn máa pa irọ́ fún wọn. Ẹni tó bá jẹ́ èèyàn tó jẹ́ pé ó ń ṣe ṣìnà nínú àwọn ìràwọ̀ yìí, ó ṣeé ṣe fún un láti tẹ̀ wájú nínú nǹkan tó ń ṣe tó bá yẹ pé ológo ló ń bá ṣe. Ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó ń bá rìnrìn àjò ògo rẹ̀ ò tẹ̀wọ̀n tó tiwọn, wọ́n lè fi ògo tiwọn boost ògo ẹ̀, torí pé náà ṣe máa ń pè wọ́n ní àwọn abánirìn mọ́tòsí. Wọ́n lè fi nǹkan tí wọ́n ń ṣe láti fi gbé àwọn kan gòkè. Wọ́n lè ṣe àwọn nǹkan tí wọ́n ń ṣe láti gbé àwọn èèyàn, a rán wọn láti gbé àwọn èèyàn sókè ni. Wọ́n jẹ́ ìṣẹ̀dá tí máa ń fẹ́ ìdùnnú gbogbo ìgbà, àwọn náà dẹ̀ máa ń dùn yàn nú. Aṣọ blue àbí white wọ́n lè máa fi sùn lọ́wọ́ alẹ́ tán bá fẹ́ máa rí nǹkan, torí wọ́n máa ń lẹ́bùn ríran, ara máa ń sọ̀rọ̀ fún wọn. Wọ́n máa ń ya kíkanjú, kò síbi tí wọn ò ti lè sọ̀rọ̀, ẹ̀rù kì í bà wọ́n. Wọ́n máa ń fẹ́ láti nípa nínú ayé èèyàn tí ẹni náà bá ń la nǹkan kọjá, dàsí wípé problem èèyàn máa ká wọn lára. Ẹ̀mí ìjà nìkan ni wàhálà tó máa ń gbògo dànù lọ́wọ́ wọn. Tí wọ́n bá ń bá èèyàn jà, á máa pagidínà àti débi tán ń lọ, á máa yẹri mọ́ wọn lọ́wọ́, àbí kí ẹ tì máa wọlé. Ìdí nù tó jẹ́ pé wọ́n nílò láti ṣọ́ra fún ìjà. Tí wọ́n bá ń jà ní gbogbo ìgbà, nǹkan wọn á máa dàrú ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn máa ń tọ́ wọn ń jà. Ohun tó fà á, nǹkan tí wọ́n lè máa ṣe gẹ́gẹ́ bí sàárà nìyí. Nǹkan tó lè máa ṣe gẹ́gẹ́ bí sàárà wọn nìyí. Wọ́n lè máa fi nǹkan mímu ṣe sàárà fáwọn èèyàn àtóúnjẹ. Kì í ṣe dandan ni ká pé èèyàn púpọ̀. Tán bá kó ọmọdé jọ, tán ṣe sàárà oúnjẹ fún wọn, tán fún wọn ní nǹkan mímu, torí ìyá èwe lọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó jóbìnrin, wọ́n á sì máa rí ọ̀nà là tí ò ní sí tó dí wọn lọ́wọ́. Àwọn èèwọ̀ ìṣẹ̀dá wọn nìyí. Àwọn èèwọ̀ ìṣẹ̀dá wọn nìyí. Wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ìjà. Tí wọ́n bá ti ń jà, nǹkan á máa dàrú. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìṣẹ̀dá wọn nìyí, wọn ò gbọ́dọ̀ máa bá èèyàn pín aṣọ wọ̀. Time here. Good afternoon to me. Good afternoon. What's up? What's going on? Why are you screaming for? Where is she now? Is she back? Okay, I'm in order. Wọn ò gbọ́dọ̀ jẹ àwọn oúnjẹ tí mò ń sọ wọ̀nyí. Ó léwu fún wọn. Tí wọ́n bá ń jẹ àwọn oúnjẹ yìí, yóò máa affect ìgbésí ayé wọn. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Tó
àwọn March 20 ọ̀dà ẹ jẹ́ n ṣe báyìí. ń bọ̀ November 23 àbí. ẹ ẹ rọra káàsán mọ dájú. ẹ ẹ ọ̀pọ̀ ra ọjọ́ sà. mẹ́ta ọjọ́ kan pẹ̀lú sà. àbò lọ́dọ̀ yín. dáadáa ni sà, máa DM yín lórí Instagram later sà. ọ̀dà mo ti gbọ́, kò ní sí wàhálà, ọlọ́run á wà pẹ̀lú wa. àmì ọlọ́run ẹ ṣe ṣé sà. ó bóṣù yẹn mu ni. wàhálà ìdádì gbogbo nǹkan tẹ̀ ń sọ bíi pé ẹ ń ríran sí mi gidi ni. ẹ jọ ohun ọ̀rẹ́ mi tèmi wà níbí báyìí, tèmi send request. ìtorí ẹ̀ náà mo ṣe choose the blue as my favourite colour. à nípa tìjà yẹn sà, ẹ parọ́ o. wọ́n máa fi ń dá wọn dúró ni. wọ́n bẹ́ẹ̀ máa ń ni sà. fìjà dá yín dúró ni tó bá ti rí pé Hello, nǹkan ti sir. fẹ́ dà. Ẹ kọ́lẹ̀ sir. Yes, sir. Yes, sir. tèmi máa send oṣù Instagram sí yín later. Oh, kò sí wàhálà. Ẹ sir, November 23 ni mo fẹ́ bèrè sir. ó dàbí network wọn. It's network. Yes, sir. ṣé ń gbọ́ mi? That's sir. Mo oṣù fẹ́ bèrè November 23. àwọn ọmọ November nìyẹn, àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ bí ajé alájẹ́ làwọn ọmọ November, ṣùgbọ́n wọn kì í tètè ń rògbò alájẹ́. wọ́n máa ń ní ìdíwọ́, wọ́n dẹ̀ máa ń ní ìlàrọ̀ rẹ̀. wọ́n máa ń ní ìlàrọ̀ rẹ̀, wọn ò lórí ọ̀rẹ́, àfààní nìkan náà máa ń rí. gbà láti ní ọ̀rẹ́. ẹ má bínú, Alásán. mo ní kọ́ ni o, kò sí ọkùnrin tán lè fẹ́ ju wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́wọ́ wọn, ẹni tó bá ń kọ́kùnrin ò lè bá wọn rìn, á máa fà wọ́n sẹ́yìn ni tó bá ń kóbìnrin, àbí tó bá jọ́kùnrin tó ń kóbìnrin, tó bá ti ń bọ́kùnrin tó máa fà wọ́n sẹ́yìn. iṣẹ́ wọn á máa díṣẹ́ wọn lọ́wọ́. torí pé wọ́n ní ẹ̀mí ìdíwọ́, àwọn èèyàn máa ń dí àwọn ọmọ oṣù yẹn lọ́wọ́ gan. wọ́n ní gbogbo àsìkò wọ́n máa ń ní gbogbo agbára láti ṣe nǹkan, kò sí nǹkan tán kì í fẹ́ larí mọ́ láti fi jẹ́ èèyàn, ṣùgbọ́n nídìíwọ́ yìí náà ni wàhálà bẹ̀. ṣùgbọ́n dẹ̀ àwọn èèyàn máa ń lẹ́mìí lára. Bẹ́ẹ̀ sir. aṣọ tó jẹ́ ìwọ̀ wọn ni rẹ́ẹ̀dì. nọ́mbà yín lélẹ̀ àbí? nọ́mbà mi ni WhatsApp. Aṣọ olè kù sir. tó jẹ́ aṣọ rẹ́ẹ̀dì ni ìwọ̀ wọn. Red. aṣọ rẹ́ẹ̀dì wọ́n dẹ̀ máa ń fẹ́ràn. Nǹkan tẹ́mi dé wà láìkì jù wọ́n máa ń nìyẹn. fẹ́ràn láti wọ̀ ọ́ torí kan. Bẹ́ẹ̀ ni sir. Ó ti mo láìkì nìyẹn. combination ló máa ń fẹ́ ìwọ̀ wọn sí ni. combination ló máa ń fi ń ṣe torí wọ́n láìkì aṣọ náà gan. Bẹ́ẹ̀ sir. wọ́n máa dí wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ ni, wọ́n máa jẹ́ kẹ́mi wọn máa bínú, inú wọn máa rú. bẹ́ẹ̀ ni òótọ́ ni. wọ́n máa ń tètè tán bá wọṣọ náà, wọn ò lè má rí èèyàn bá jà, inú àwọn á máa rú ni. sí nǹkan tí ò tó nǹkan wọ́n á fi bínú. so ó kù nǹkan tó kẹ́lòmíì dọ́gbẹ́ wọn nú wọn. tí wọ́n fi lọ tọ́jú ẹ̀, kò ń ṣoògùn ayé. gbogbo nǹkan náà kọ́ làjẹ́ ní í ṣe mí. so àwọn ọmọ November and then kò dẹ̀ sí iṣẹ́ tí wọn ò lè ṣe, iṣẹ́ tó bá lè fún wọn láǹfààní láti rí owó tó fọmọ alájẹ. November. bẹ́ẹ̀ ni. èèyàn kan béèrè ní comment section.
nǹkan tí wọn ò lè ṣe, kò sí ọṣẹ tán dáwọ́lé tí wọn ò lè ṣe, ṣùgbọ́n wọ́n ṣọ́ra fún nǹkan dúdú. Okay, sir. Yeah. Ó máa ń affect wọn, ó máa ń fọ́ wọn lórí, a dẹ̀ máa jẹ́ kára wọn weak. Bẹ́ẹ̀ sà. Wọ́n dẹ̀ máa yẹra fún àwọn, wọ́n ti máa ń kó àwọn èèyàn sẹ́mìí jù. Bẹ́ẹ̀ni. Kó sẹ́mìí àwọn èèyàn ó máa ń jẹ́ kí wọ́n ní ẹ̀jẹ̀ ríru lọ́jọ́ iwájú. Wọ́n ti máa ń fẹ́ èèyàn kọjá ara wọn. Birthday mate mi bíbá October 11. Tó bá ti rí èèyàn báyìí tó ń láìkì gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n ti sọ di ẹbí sọdará, so wọ́n á máa láìkì ẹ̀, wọ́n á kó gbogbo nǹkan yẹn sọ́kàn pé ẹni yìí nǹkan tó bá ń ṣe lọ́wọ́ yẹn àwọn gbọ́dọ̀ sọ́fẹ̀. Ó dẹ̀ da bí ìṣẹ̀dá wọn ṣe rí ni, ṣùgbọ́n tó bá ti ń kó èèyàn láyà jù á máa affect wọn, torí pé àwọn yẹn ò kí ń mọ̀ fún wọn. Bẹ́ẹ̀ Wọn ò sà. lẹ́mìí pé káwọn yẹn yìn wọ́n tó bá ṣe nǹkan ibi náà fi sọpẹ́. Bẹ́ẹ̀ sà. Dá wọn Bẹ́ẹ̀ sà. ibi náà fi wọ́n lọ́n dẹ̀ ṣe dá wọn ni, kò sí nǹkan tó fẹ́ ṣe. Ìdí nìyẹn tí Ẹ ṣé gan ó sà. jẹ́ wọ́n bá rìnrìn àjò kan ṣọ́ra Okay, sà. ogun àtẹ̀yìnjà tí máa bògo jẹ́. Ìyẹn ni wípé kí ẹ̀dá máa kó máa ṣọ́ra fún àwọn èèyàn láti bá rìn, láti máa sọ ògo ẹ̀ fún wọn, ká wọ́n bá máa bínú ẹ̀, torí wọ́n máa ń láìka wọ́n máa wà láwùsìn gbà, kò sẹ́ni tó lè sọ̀rọ̀ fún, bó ṣe ń jó wọn nú náà ṣe máa ń sọ. So ó dẹ̀ máa ń jẹ́ káwọn míì máa wò ó pé irú àwọn o, ṣé ìwọ nìkan ló wá wáyé tọ́lọ́ ń dábì elé. So ìdí nìyẹn tí wọ́n fi ní láti sọ̀rọ̀ tó bá ní nǹkan mi, torí ogun àwọn ọ̀rọ̀ wọn náà kò Wọ́n lọ bá lè béèrè sọ. ogun ọkùnrin ni mí. Hello sir. Mo ń gbọ́ yín. Ẹ wà. Sir, ẹ bá sà. Jọ mo fẹ́ bèrè nípa August 20 sir. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́ sà, jọ mo fẹ́ bèrè nípa October 14 sà. Mo ti sọ̀rọ̀ October sẹ́yìn. October 14 sà. October 14. October 14. August 20. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà. October 14. Àti August 20. August 20 sir. August 20. Sir, August 20 sir. Ọmọdé òṣèré fógún ọdún. August 20. Bẹ́ẹ̀ sir. Àwọ̀ iná pẹ̀lú afẹ́fẹ́ wá sáyé. Àwọ̀ iná pẹ̀lú afẹ́fẹ́ náà tó wá sáyé. Ìràwọ̀ iná pẹ̀lú Afẹ́fẹ́ tó ń fẹ́ iná. So wọ́n máa ń ní ìgbàgbọ́ ní ara wọn láti tó bá fẹ́ ṣe. Can you mute so that you can hear what he's saying? Okay. Púpọ̀ ẹ̀ ṣe. Ọgbọ̀n. Ó ti dàbà. So wọ́n máa ń ní ìràwọ̀ iná pẹ̀lú afẹ́fẹ́. Ìràwọ̀ iná tó ní afẹ́fẹ́ nú òun ni ìràwọ̀ wọn. Wọ́n máa ń yára láti gbọ́ àgbọ́yé nǹkan, wọn kì í dí wọn lọ́wọ́ àti ṣe nǹkan tó bá wà lọ́kàn wọn láti ṣe. Ìdí tó sì fẹ́ fún àwọn ọmọ August ni wípé gbogbo ìbáwásáyé wọn ó ní nǹkan ṣe pẹ̀lú afẹ́fẹ́ tó mú iná dání, tó jẹ́ wípé afẹ́fẹ́ yẹn ló máa ń fẹ́ iná wọn láti jò. So wọ́n nílò èèyàn láti gbé wọn dìde. So wọn ò lè sá fún èèyàn láti rìnrìn àjò ayé. So wọn ò lè sá fún èèyàn, wọ́n gbọ́dọ̀ ní nǹkan tó ń gbé wọn sókè, tó máa gbé wọn débi tán ń lọ. So wọn ò lè sá fún èèyàn láti bá rìnrìn àjò. So ó wá depend lórí ìrìn àjò tán bá rìn, torí pọ̀pọ̀lọpọ̀ máa ń forí gbé egun látara èèyàn tí bá rìn pọ̀ nínú ayé. Tí wọ́n bá ti ga tán, ayé á máa dẹ́mi, wọ́n á fẹ́ dẹ́mi wọn légbodò. Ọjọ́ Thursday lọ́jọ́ ewu fún wọn, ṣùgbọ́n ọjọ́ Monday náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nǹkan. Ọjọ́ Thursday ló jọjú ewu fún wọn yìí, torí àwọn áńgẹ́lì tó ń bá wọn rìn, tó jẹ́ pé ọjọ́ Thursday
náà máa ń bá wọn ṣàdúrà jù. Ọjọ́ yẹn dẹ̀ nìbínú máa ń wà fún wọn torí pé aṣọ black èèwọ̀ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bá ti jẹ́ èèyàn, ilá jíjẹ ní ń fàràwọ̀ wọn sẹ́yìn. Àti ẹni tí ò mọ̀ wípé irun àwín ó jẹ́ èèwọ̀ fóun láti lò láti máa gẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò bá ti jẹ́ èèyàn, ilá jíjẹ ní ń fàràwọ̀ wọn sẹ́yìn. Àti ẹni tí ò mọ̀ wípé irun àwín tó bá fi ń dirun àwìn tán ń ṣe irun àwìn lé gbogbo ìgbà, á máa fà wọ́n sẹ́yìn, á máa sọ wọ́n di ẹni tí ò ní nǹkan kan. Tẹ́lómi bá ti lówó tán tó bá ti lè dirun àwìn lọ́jọ́ báyìí, gbogbo nǹkan wọn lá padà wálẹ̀. Àbí kó ṣe irun àwìn, àbí kó gẹrun àwìn, àbí kó ṣe tó bá dẹ̀ ṣiṣẹ́ tán kán tó lè náwó fún èèyàn kankan, wọ́n gbọ́dọ̀ fowó náà tẹ́lẹ̀dá wọn ṣe pé kán fi ṣe nǹkan tẹ́lẹ̀dá wọn bá ń bẹ̀rẹ̀. Àwọn dẹ̀ ni wọ́n máa ń ṣe yọ̀bùyọ̀bù láti fún èèyàn lówó. Wọn ò kí mọ̀ bóyá ó yẹ kán kọ́kọ́ tọ́jú ẹlẹ́dàá wọn náà, bóyá wọ́n fẹ́ ṣe nǹkan, ẹlẹ́dàá wọn nílò nǹkan báyìí tó yẹ kán rà á fún kán tó fún ẹlòmíì lówó. Wọn ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n á ní pé ọ̀rẹ́ òun leléyìí, ó nídìí owó, jẹ́ kí n fún un. Èèyàn mi leléyìí, ó nídìí owó, jẹ́ kí n fún un. Tó bá ti lè ń ṣe bẹ́ẹ̀, ó ń fi ajé rẹ̀ tàfàlà ni. Àwọn tó bá fún lówó yẹn wọ́n máa rí ṣe jù lọ, tó bá yọ̀ wọ́n á dolóṣì. Ìyẹn ń ṣe pé wọ́n láwọn bí ìṣẹ̀dá wọn ṣe gbà ni. Ìṣẹ̀dá wọn gba kán máa tọ́jú irun rẹ̀ fún gbogbo ìgbà kán lè bá máa rí sí i torí ìṣẹ̀dá wọn ló jẹ́ kán rí ajé tán ná. Tó bá ti wá tọ́jú ẹ̀, yóò máa wò wọ́n ràn ni. Wọ́n lè síkì kí wọ́n padà fowó tán ṣe yẹn kán fi wà àìsàn. Àwọn ọmọ August bí ìràwọ̀ wọn ṣe rí nìyẹn. Nǹkan tó jẹ́ aṣọ ìtànná wọn ni aṣọ yẹ́lò. Ó tanná fún wọn dáadáa. Á jẹ́ kí nǹkan tètè máa tàn tán bá ń wọ̀. Tó bá ń lo aṣọ yẹ́lò, á jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n sì máa gbádùn ayé wọn ní gbogbo àsìkò. Kò sí ẹni tí wọn ò lè fẹ́. Tó bá láwọn ìbéèrè tán bá fẹ́ béèrè, wọ́n lè sọ fún mi màá mọ ibi tán lọ. Ó dà pé ọ̀dọ̀ wọn yẹn wà náà sì ni ló jẹ́ kí n. Mute. Ẹ jọ̀ọ́ sà, October 14 sà. Mo ti sọ̀rọ̀ October sẹ́yìn. October 14. October 14. Òyìnbó gan ni. Àtọ́rí mọ́tò sí October 14. Ó sọ pé bọ́kọ́ tó ṣe pé ẹ̀kọ́ tẹ̀. Àwọn ìṣẹ̀dá tí Ọlọ́run dá pẹ̀lú ìràwọ̀ omi ni wọ́n. Wọ́n ní nǹkan ṣe pẹ̀lú omi. Olúṣọlá ọ̀rẹ́ mi wà níbí by daddy. Èmi mo ṣí ẹ̀ sí. Torí ọmọ August ni mo ṣe ṣí ẹ̀ sí. Tó ṣe ń sọ̀rọ̀ nípa August. Mo fi ṣí ẹ̀ sí. Ó dẹ̀ láìkì yẹ́lò lóòótọ́. Ẹ̀rẹ̀ kan ṣe October tán ẹ ní sùúrù. Dádì mò ń gbọ́ yín jà ẹ̀ má bínú. October 14. Wọ́n máa ń gbájé wá. Ṣùgbọ́n wàhálà tó wà nínú èèwọ̀ ìṣẹ̀dá wọn ni wípé òun tètè rí náà lọ́wọ́ láti dìde. Ayé máa ń wò wọ́n bí ẹni tó ti ní tán. Ìparí sà. Dìde tó máa ń nira fún wọn. Kódà kan lẹ́ni tó lówó lẹ́nu ẹ̀ṣọ́ àná. Jésù. Kì í ṣe pé bí ìṣẹ̀dá wọn ṣe wà ní. Àwọn èèyàn máa ń wò wọ́n pé gbogbo ìgbà wọn, gbogbo nǹkan bá wọ aṣọ 500 naira ó máa yọ lára wọn. Bá wọ 100 naira ó máa yọ lára wọn. Bẹ́ẹ̀ni tó wọ 100,000 bá wọ aṣọ ó lè má yọ lára rẹ̀ tó àwọn. Wọ́n máa ń wò wọ́n bí ẹni tó ti ní. Wọ́n dẹ̀ máa ń wò wọ́n bí ẹni tó ní ìgbéraga. Pé wọ́n fi ṣe kà bí a ṣe dá wọn ni. Bẹ́ẹ̀ni sà. Wọ́n máa ń dùnnú sí báwọn èèyàn. Wọ́n máa ń dunnú sí rẹ̀ lórí ìbẹ̀tà àwọn èèyàn ń dunnú sí rẹ̀ tiwọn. Tí wọ́n bá fẹ́ fìpìlẹ̀ nǹkan rẹ̀ lélẹ̀ ọjọ́ Tuesday lọ́jọ́ ṣẹ́gun. Okay sir. Ọjọ́ Tuesday yẹn aago kan ọ̀sán sí aago kan òru náà lè gbàdúrà tó lè tètè gbà. Kábíyèsí. Aago kan òru. Kábíyèsí. Wọ́n nílò láti ṣọ́ra fún ọ̀rọ̀ àsọtán. Torí wọ́n láìpẹ́ láti máa sọ̀rọ̀ àsọtán jù. Ó máa ń jẹ́ káwọn èèyàn mú ohun wọn.
wọ́n máa ń mọ̀ wọn nínú ìjà púpọ̀ torí wọ́n máa ń sọ̀rọ̀ àsọtàn nǹkan tó bá ṣe fún yàn wọ́n á sọ parí àbí tó bá tó sọ ọ̀rẹ́ bá bẹ̀ wọn ní gbọ́ tó bá sọ tinú wọn jáde wọ́n á jẹ́ káwọn èèyàn mọ̀ wọn nínú ìjà Jesus. a máa jẹ́ kí gbogbo nǹkan wọn kó má lọ sí bó ṣe yẹ kó lọ a máa sì dà wọ́n láàmú láti dáhùn ṣé wàá rí ọkùnrin nípa ọlọ́kùnrin dé àwọn ọkùnrin tó máa ń bọ́ sí wọn lọ́wọ́ àwọn ọkùnrin kan ni ìdí ni wípé wọ́n á máa fẹ́ kán ṣe fún wọn àwọn kì í fẹ́ ṣe fún àwọn kì í fẹ́ àwọn ọkùnrin wọn fẹ́ ṣe fún wọn wọ́n á máa fẹ́ kóbìnrin yẹn ṣe fún wọn wípé wọ́n fẹ́ máa jẹ wọ́n díẹ̀díẹ̀ ni kò sí ìṣẹ̀dá tí wọn ò lè bá rìnrìn àjò lẹ́yìn àwọn oṣù bíi December January dá fún wọn February dá fún wọn lẹ́yìn December nìkan ní títí ó lè jẹ́ December ní tó bá máa fẹ́ ọmọ December tó jẹ́ pé lóòótọ́ náà fẹ́ èèyàn tó wá láti December wọ́n ní láti máa ṣe ìbọrí wọn dáadáa káwọn méjèèjì má bàa ní wàhálà. Daddy, December yẹn ò work o mi ní parọ́ fún yín ọ̀rọ̀ tẹ́ sọ yìí tó tọ́ ni I'm telling you the fact now tó tọ́ ni December yẹn ò work 2 parallel line that cannot meet ní December yẹn àti ọmọ October 14 mi ní parọ́ fún yín I'm a living witness of it 2 parallel line tí ò lè work láéláé. October yẹn December yẹn ò lè work. Daddy June nǹkan July January July. Àǹtí ẹ ní sùúrù ẹ̀dẹ̀ jọ àǹtí ẹ ní sùúrù ẹ̀jọ̀. Ṣé kí n má béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ni ẹ̀dẹ̀ ní ṣe sùúrù. kò sí wàhálà mo ń gbọ́ gbogbo ẹ̀ náà mo ń dá January June July yẹn ṣì wà òkè. wọ́n wà òkè ṣùgbọ́n nǹkan tí wọ́n máa ṣe torí àti máa wá ọmọ wọ́n lè rí ọmọ ológo bí ó láwọn kankan tá gbọ́dọ̀ ṣe. My sister pieces if you have not married my sister if you have not married pieces is better for you. Me I've married I've been in the shoe and December doesn't work. Go and check your star very well. Look at the match that is okay for you. I'm giving you this experience because I've once been in that shoe and it doesn't work. Azumi ọ̀nà òye yìí ti wà nígbà táwa ń gbégbèsè ni mo nígbàgbọ́ pé kò ní èèyàn ní kọsẹ̀ bí èèyàn ṣe kọsẹ̀ yìí I'm telling you I'm giving you a sisterly advice. Go and check your star. Check the star but pieces is good for you. Pieces is good. If you have not married pieces is good. December yẹn error ni. Daddy mo ń gbọ́ yẹn má bínú. tó fà á náà ni wípé mo ń gbọ́ yín máa dáhùn bẹ̀ lọ́wọ́ power bank wá. ẹ má bínú kí ó má bàa lọlẹ̀ náà ní kí lè ráyè sọ gbẹ̀ tán. mo ń bọ̀. Okay sir. Okay sir. Daddy ẹ ṣe pin account okay TikTok yẹn lè fi àkáǹtì síta. ṣé ọ̀lẹ̀ kíní ó pay account mi náà ni mò ń lò fún pípàǹpẹ̀ òun náà mò ń lò fún WhatsApp. Lóòdà bí wọ́n ní wọn ò lè ṣe nǹkan pẹ̀lú èlò mi. wọ́n lè ṣe nǹkan pẹ̀lú ọ̀dọ̀ mi torí nọ́mbà yẹn náà mò ń lò fún WhatsApp mi. Then daddy ọmọ October wọ́n máa ń ṣe fáwọn èèyàn débi wípé wọ́n á fi gbogbo ara ṣe fún ibi ló máa fi ń san fún wọn kí ló dé tó rí bẹ́ẹ̀. ṣíṣẹ̀dá wọn ṣeré ni wọ́n ní láti orí wọn lè ní wọ́n ní láti máa bọ orí wọn dáadáa. ẹ káalẹ́ sà dádì. wọ́n ní láti máa bọ orí wọn dáadáa. mo ń gbọ́ yín sà mo máa dá yín lọ mo ń kó fanú gbà wá ni o. àmì October lè ní ọ̀nà gbà wá papọ̀. kò ń ṣe gbogbo nǹkan náà nípa ayé ló ń ṣe wọn àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ ẹni ó ń da wàhálà ó ń da ọgbẹ́ láàmú. then daddy orí bíbọ yẹn báwo lèèyàn ṣe lè máa ṣe torí eléyìí tí mo ná ìdíà ni ti àgbọn yẹn mo ná ìdíà yẹn ṣó tún ní nǹkan míì téèyàn tún lè ṣe fọ́mọ October. ó yàtọ̀ sí orí bíbọ wọn ṣọ̀tọ̀ọ̀tọ̀ irú October lẹ́pẹ̀tọ̀ ọ̀dọ̀ yín báyìí tí wọ́n bá fẹ́
tí wọ́n wá fẹ́ bọrí fúnra àwọn bẹ́ẹ̀ torí pé orí wọn le ẹyẹ ẹtù náà ń lò fún. Wọ́n gbádé wá kábíyèsí. wọ́n gbádé wá Ẹ̀mí mímọ́. ọmọ ọlọ́ba ni wọ́n tí wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan wọn kéékèèké nǹkan ńláńlá náà fi bọrí fún wọn. kábíyèsí. Bẹ́ẹ̀ tó bá dẹ̀ bọ́ lẹ́ẹ̀kan ó lè jẹ́ yín ọdún mẹ́ta ní òtò tó bẹ̀rẹ̀ torí bá ń fọ́ wọn àbí tí nǹkan wọn bá tún dàbí nǹkan tó ń lọ jáíjá. orí So kò ń fífọ́ ṣe yìí nǹkan tó náà ń ni gbọ́n orí gbogbo fífọ́ yìí náà ni kò sáìsàn méjì orí fífọ́ yìí ni. orí bíbọ ni orí bíbọ ló fà á. Oríṣẹ̀dá wọn máa ń dá nǹkan rí lẹ̀ ó máa ń dá nǹkan ńlá lẹ̀ ó máa ń dá nǹkan ńlá lẹ̀ ni ó máa ń fẹ́ nǹkan ńlá. Ìṣẹ̀dá wọn báyìí wọ́n lè má ní 1000 lọ́wọ́ ìṣẹ̀dá wọn á mọ bá wọn wọ́n náà bá ṣe ní lẹ́bàá dáadáa. So orí ńlá ti máa ń dá nǹkan rí bẹ́ẹ̀ ni ńláńlá bẹ́ẹ̀ ni. lẹ̀ ni bí kán mọ́ ti rí físà báyìí wọ́n máa gbèrò pọ́n fẹ́ dé Germany wọ́n dẹ̀ make sure pé bó ṣe wù kó lè wọ́n máa débẹ̀ náà ni orí ńláńlá bí bẹ́ẹ̀ ni bórí wọn ṣe rí bórí bá ṣe fó lórí ní ṣe máa ṣe tó orí wọn máa ń gbé nǹkan ńlá rí yẹn. tó wọ́n lọ́n ṣe dá wọn kò sí nǹkan kan lè ṣe wọn ò lè yọ kúrò nínú ìṣẹ̀dá wọn. bọ̀ ṣé téèyàn bá fẹ́ ṣe lè báyàn ṣe àbí. bẹ́ẹ̀ni wọ́n lè ṣe wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù ẹni tó bá fẹ́ bọrí wọn tó bá rò pé ó lè tó chíìtì wọn tí ó tó bá wọn máa rá wàhálà nípasẹ̀ wọn tó wọn ó yàn wọn jẹ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ó yàn wọn jẹ bẹ́ẹ̀ tẹ ni bá o rò pé kàn lè chíìtì wọn kàn lè lọ ẹ lọ wọ àwọn tó ti gorí wọn sẹ́yìn wọ́n máa padà tòṣì kódà kó jẹ́ Dangote ló tòṣì ọ máa ń kábọ̀ mọ́ ni ẹni tó bá tiẹ̀ bá dádì mo dẹ̀ tún ní experience kan kò séèyàn tó cross path mi tí ò bá ṣòótọ́ sí mi wọn kì í ní àlàáfíà rárá torí gbogbo ọkàn lèmi máa fi ṣòótọ́ wọn kì í. bọ́lá ń ṣe dá wọn ni bọ́lá ń ṣe dá ṣẹ̀dá yẹn ni kò ń ṣe pé wọ́n fi ṣe ní bọ́lá ń ṣe dá ṣẹ̀dá náà. èmi máa pè mí bá máa bẹ̀ mí ní pé àjọ nítorí Ọlọ́run mo ti ṣẹ̀ má ní ò ṣẹ̀ mí á ní àwọn ṣàṣẹ̀ ṣàjọ má ní ò ṣẹ̀ mí ò ṣe nǹkan kan fún mi. bọ́lá ń ṣe dá ṣẹ̀dá náà. dádì ṣe ti rán wọn létí pé blue ní kọ́lọ̀ tí ó bá ṣẹ̀dá October month. wọ́n ti mọ̀. Màmú. ń dasà máa pick number yín máa get back sí bẹ́ẹ̀ ni sà ẹ ṣe gan I really appreciate in fact Ọlọ́run á tún máa fún yín náà àwọn máa tún agbára yín ṣe Ọlọ́run máa fún yín lókun lágbára Ọlọ́run ìmọ̀ tó yè kúrò Ọlọ́run á máa fi jíǹkì yín lágbára Ọlọ́run bọ̀ ẹ má jẹ́ n parọ́ fún yín ìgbà míì báyìí mo máa ń nírẹ̀wẹ̀sì ọkàn pé irú ìṣẹ̀dá wo gan-an ni tiwa yìí because. bí ò bá jẹ́ kó Ọlọ́run kò sí nǹkan tó lè ti pa wọ́n lè la nǹkan kọjá ọbẹ̀ tí wọ́n ní. ìlàkọjá yẹn náà ló pọ̀ ìlàkọjá yẹn ti pọ̀ jù ìlàkọjá yẹn pọ̀ ìlàkọjá ṣé lórí ọkọ lèèyàn fẹ́ sọ ni lórí ọkùnrin ìlàkọjá yẹn pọ̀. wọ́n máa ń padà ń jẹ̀yàn ọkàn wọn dẹ̀ máa balẹ̀ kì í ṣe pé ìṣẹ̀dá yẹn. ẹ kú ètò ẹ kúrọ̀lẹ́ o. rárá sà. ẹ káalẹ́ sà. ọjọ́ mẹ́ta. ẹ jẹ́ kí Mr. àbúrò jẹ́rí àbí ń gbọ́ yín sà. Abdul-Jalil. mo ní bò ní ọmọ June 6-5 June sà ẹ bá tàmọ́lẹ̀ sí i. sọ̀rọ̀ àwọn júù sẹ́yìn ẹ̀yin ò síbẹ̀ ńgbà tá a máa ń sọ̀rọ̀ júùnù ni ẹ̀rọ yẹ ká fọwọ́ rà. ẹ má bínú mo ẹsẹ̀ jọ́ yín ni. iwájú ló yá máa lọ adìpọ̀ àwọn ọ̀túnbà ẹ̀rọ yẹ ká bẹ́ẹ̀ ni o. ẹjọ́ ẹ dákun ẹ ṣàánú mi èmi ẹsẹ̀ jọ́ yín ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú fún àwọn ọmọ tó bá làwà lórí platform báyìí. fún advantages àwọn tá a ṣe join ẹ jọ̀ọ́ ẹ má bínú bá ní pé kẹjọ kẹ láàyè ẹ jọ̀ọ́ on his behalf please. àwọn ọmọdé farayọ́lá ni pé wọ́n nílò láti bá yàn án pẹ̀lú pọ́tẹ́lẹ̀
ológo ni wọ́n tí ṣùgbọ́n ògo ló máa ń sọ wọ́n tí wọ́n bá ti ṣàwọn nǹkan tí ò dáa ó lè fa kókó wọn padà sẹ́yìn. So, àwọn nǹkan náà ni wípé wọ́n bá ń bá lọ tó bá ń gbá orí wọn tó ń bá wọn fi orí wọn ṣeré àbí wọ́n lọ gbé ìṣẹ̀dá wọn lọ gẹ wọn báyàn ṣe irun wọ́n lọ ṣe wọ́n wá gbẹ irun tí wọ́n wá kó papọ̀ mọ́ irun ẹlòmíì ó lè fà kọ́nà àwọn ọmọ tètè jọra wọn. So ìṣẹ̀dá wọn wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni báyàn daṣẹ́ pọ̀ wọ́n bá báyàn daṣẹ́ pọ̀ wọ́n padà kábàámọ̀ pé wọ́n ṣe. Ìṣẹ̀dá wọn máa ń dá nǹkan wọn ṣe tó ṣe nǹkan nílé tó gbẹ́ntùsì tó fẹ́ gbé tírélà nìṣẹ̀dá wọn ó máa wọ̀ bó ṣe wò kó le tó á gbìyànjú ó wá lè débẹ̀ tán kó nọ́ọ̀kì wọn yóò wọ̀ bẹ́ẹ̀. So wọ́n máa ń dá nǹkan ńláńlá fẹ́ ṣe àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ tó lè fà kó má ètè pé oníṣẹ́ tí wọn ò lè ṣe owó tó fà tó yẹ kó oúnjẹ lọ́pọ̀lọpọ̀ máa ń rí iṣẹ́ ní wípé wọ́n ní í ṣe pẹ̀lú pé kán bu ajé. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wò wípé bóyá táwọn ṣe ń rí owó oúnjẹ owó kìíní pé wọ́n sì lè bẹ́ẹ̀ lọ torí pé wọ́n lẹ́mìí iṣẹ́ wọ́n lẹ́mìí láti ṣe nǹkan tó wù wọ́n lọ́kàn tí wọ́n fẹ́ ṣe wọ́n máa ṣe torí pọ̀lọpọ̀ máa ń jẹ́wọ́ lé inú wọn máa ń sọ̀rọ̀ fún wọn ò kì í tẹ̀lé ni tó bá fẹ́ ní jàǹbá lónìí inú kan lálàá pé nǹkan bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè má fẹ́ gbọ́ inú wọn máa ń tẹ̀lé wọn ọkàn wọn máa ń tẹ̀lé wọn. So wọ́n máa ń bá wọn rìnrìn àjò aṣọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa ń lálàá àwọn míì máa ń jẹ́wọ́ lé inú wọn pé wọ́n máa ń wọ́n ní ẹ̀mí tó wọn ṣùgbọ́n àwọn nǹkan tó wọ́n jẹ́ wàhálà tó wà ń bẹ̀ ni wípé wọn ò gbọ́dọ̀ fi ọṣẹ àlòkù ẹni ẹlẹ́ni wẹ̀ ìwọ wọn ni ọṣẹ tí ò bá ti jẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n náà ń lò wọ́n bá ti lọ mú ọṣẹ àlòkù ẹni ẹlẹ́ni wẹ̀ ó lè fà á tó bá yẹ kó fẹ́ fún wọn lọ́mọ lóṣù yẹn wọ́n lè má tètè rí bí ó dọdún mi ó máa ń tire síwájú fún wọn. Kábíyèsí. tó bá tẹ̀ jóbìnrin nínú wọn ó lè yẹ àga bùjókòó ẹ̀ tó bá jọmọ júnù tó lè yẹ àga bùjókòó ẹ̀ ni wípé ó máa bá obìnrin ẹgbẹ́ rẹ̀ tọwọ́ bọwọ́ jẹun tóun náà ti tó lọ ilé ọkọ ibùjókòó tiẹ̀ máa yẹ ọ̀gá bùjókòó tiẹ̀ ẹsẹ̀ kan nù tiẹ̀ máa yẹ á fún ẹlòmíì á wá pọ̀ sí ẹsẹ̀ ẹni wọ́n wá pọ̀ sí dáadáa ẹni yẹn á padà wá ní ọkọ tó dáa òun á padà sí ẹni tó lọ́kọ mọ́ lẹ́yìn wípé ó ń bá ẹlòmíì tọwọ́ bọwọ́ jẹun nínú àwọ̀ ẹni náà sì tó lọ ilé ọkọ. Àwọn wọn nù nípa àwọn nǹkan àìgbọ́dọ̀ jẹ gẹ́gẹ́ tí wọn èsúrú tó àwọn nǹkan yìí wọn ò gbọ́dọ̀ jẹ. Èsúrú nìkan. Bẹ́ẹ̀ ni àti nǹkan tó tún wà ń bẹ̀ rí oògùn ó tètè ń ṣiṣẹ́ lára wọn wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ńlá. Ìró ìgbín tètè ń ṣiṣẹ́ lára wọn àwọn náà máa ń sọ babaláwo ó dèké ńgbà mí oògùn yẹn tètè ń ṣiṣẹ́ lára wọn nǹkan mọ̀ jẹ́ láwọn. Wọ́n ní nǹkan méjì fẹ́ bèrè lórí ìṣúná ẹgbẹ́ wọn. Dádì ẹ jọ̀ọ́ dádì ẹ tí sọ October nǹkan tó October gbọ́dọ̀ jẹ́ o. Ẹ jẹ́ kí o sọ ti tiwa tán náà àtàbà ẹlẹ́nu rẹ̀ ní àti. ladies first now ẹ jẹ́ káwọn obìnrin sọ̀rọ̀. ó yá ẹ má bínú ẹ wá dákun
ẹ jẹ́ kí n ẹ má ẹ dá jọ mo lóde fẹ́ brọ́dà mi abálẹ́nu rẹ ni o àtẹ̀kánná ti wà ń bẹ̀ o ẹ ó jọ wá ẹ jẹ́ dìgbà sáré bá tiwa náà wá dádì ń sọ sọ̀rọ̀. pé kí o sọ ẹ ti jọ kinní oúnjẹ kan. tó October kí ni 14 nǹkan lè tó jẹ tó ẹjọ bá sá. gbà gbọ́dọ̀ jẹ́ Ẹ o. jọ ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ sáré bá dádì sọ̀rọ̀, mo fẹ́ sáré padà sẹ́nu iṣẹ́ ẹ jọ. Ẹ jọ. dádì Ẹ ìyanjú bínú títí sí mi. alọ́ ẹ̀ sọ pé kí o sọ ní tẹ́ mélòó náà fẹ́ sọ fún un. Gbọ́ yín sà. Hello sir. Ń gbọ́ yín sà. Yes, ẹ má bínú mi mọ̀ bóyá ẹ ti sọ ti May 19, so mo ṣe wọlé ni, so mo fi ní kí n sáré béèrè kẹjọ kẹ sáré làyè mi sà. May 19. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni sà. Nẹ́tíwọ̀kì yẹn lọ ń bọ̀ ni. Hmm. Ń gbọ́ yín. Kí lẹ fẹ́ béèrè? May 19. Ẹ ṣiṣẹ́ ní May 19. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ni. Ẹ̀dá tó máa ń ṣiṣẹ́ tó máa ń ní tó jẹ́ pé nípasẹ̀ wọn àkójọ kọ́ máa fẹ̀mí pé kí wọn ò ní lákòjọ bú. Ìràwọ̀ tó ń taná fẹ́lòmíì ni ṣùgbọ́n àwọn gan ò kí ń ríná lò. Ìràwọ̀ tó máa ń jámá Ọlọ́run má ṣe ìṣẹ̀dá ẹ̀ ní jámá machine. Kò àmì síṣẹ́ tí wọn ò lè dàpọ̀ mọ́ra wọn torí ayé máa ń rí wọn bí oní tó ń ṣiṣẹ́ bẹ̀ wọn kì í tètè ń rákòjọ. Ní tó dẹ̀ máa ń fà ìlákòjọ wọn ni àwọn wọ́n nílò láti máa fi omi èrè fọ ọwọ́ wọn tí wọ́n bá ti ń jí láàárọ̀ torí pé gbogbo nǹkan tó lè da ìràwọ̀ wọn rú àtẹ́lẹwọ́ wọn ló wà. Tí wọ́n bá bọ ẹni tó lógun lọ́wọ́ látẹ́lẹwọ́ wọn ó dẹ̀ bá ṣíà ogun yẹn. Ṣòṣàwà ni wọn ò gbọdọ̀ gbọ́wọ́ mọ́ ni. Tí wọ́n bá jókòó tẹni tó lógun ọ̀rọ̀ ẹni náà ó dẹ̀ máa ká wọn lára bíi pé káwọn náà máa bá ṣíà nú nǹkan tó ń ṣe. Òun ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ́ dọ́tọ̀, wọ́n máa ń jẹ́ kínní, àwọn míì máa ń fẹ́ níbi tán ti lè gbà yán lẹ̀, ẹlòmíì máa ń jẹ́ pásítọ̀ nú wọn torí pé ọ̀rọ̀ èèyàn máa ń ká wọn lára. Ìṣẹ̀dá tí wọ́n máa ń ní ẹ̀mí láti ṣe fún èèyàn ni. Ọ̀nà wọn dẹ̀ ayé máa ń fẹ́ dí ọ̀nà wọn nípasẹ̀ pé wọ́n ti mọ̀ pé wọ́n máa lówó. So ayé máa ń bẹ́gi dí ibi tán bá fẹ́ gbà gòkè. Tán bá ti lè sọ fún èèyàn pé ibi táwọn ń gbà ní ayé á dí, wọn ò dẹ̀ lè má sọ̀rọ̀ fún èèyàn láti ṣe. So wọ́n á fẹ́ sọ fún èèyàn pé tí bá bóyá business kan náà ń ṣe lọ́wọ́, wọn ni ìwọ náà wàá rìn torí bínú wọn ṣe rí. So bẹ̀tẹ̀ ayé máa ń bẹ́gi dí ọ̀nà fún àwọn. Tán bá ti lè gbé èèyàn gòkè tán, àwọn náà padà já wálẹ̀. So ìṣẹ̀dá náà láti kíyèsára ọ̀nà ajé rẹ̀ ò gbọ́dọ̀ fi hàn yàn tó bá fẹ́ lájé tó pẹ́ lọ́wọ́. So bọ́n ṣe wà yẹn àwọn tán bá fẹ́ kájé wọn máa pọ̀ sí èkuru tí ò ní yọ̀ rárá ó ní wọ́n ṣàdúrà sí tán lọ fọ́n sórí ìta mẹ́ta kì í ṣe pé wọ́n fi ṣẹbọ, ó ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé wọn. Torí pé ìjojúmọ́ náà máa ń fẹ́ rí wàhálà, ìjojúmọ́ náà máa ń fẹ́ rí wàhálà ìdojúkọ ajé. So nǹkan tó ti ṣe tó ti ń lọ báyìí ó tún lè padà kó tún wá di nǹkan tí wọ́n tún máa tún ṣó ó máa ń fún wọn ní wàhálà gan headache yẹn máa ń pọ̀ fún wọn, máa ń fún wọn lẹ́fọ̀rí púpọ̀ pé nǹkan tí mo ti rò pé bí n bá ti ṣe eléyìí mo ti bọ́nú kìíní á tún wá padà á tún wá di nǹkan tó tún ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n tún máa ṣe so ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ò ń ṣe ìṣẹ̀dá tí èèyàn kàn lè fi ojú tẹ́ńbẹ́lú torí wọ́n máa ń fẹ́ láti jẹ́ nǹkan ní gbogbo àsìkò. Ní tó dẹ̀ máa ń wà nù lépa wọn ni wípé
mi ò fẹ́ dolòṣì ẹ̀rù òṣì bà wọ́n púpọ̀. Àwọn ayé máa wá ń lo àwọn nǹkan tí mo pè léèwọ̀ fún wọn láti jẹ. Èèwọ̀ ni ẹran òkété kí wọ́n sè fún wọn kán jẹ, wọ́n fún wọn lẹ́yẹ lójú oorun, wọ́n fi gba nǹkan dànù lọ́wọ́ wọn ni. Wọ́n ti mọ̀ pé wọn ò ní fẹ́ kí wọ́n bá jẹ lójú ayé yóò rùn wọ́n nú àbí kó fọ́ wọn lórí, wọ́n á ti mọ̀ pé èèwọ̀ àwọn ni, wọ́n á fún wọn jẹ lójú oorun láti lè dí wọn lọ́wọ́ kán má lè tètè débi ayé. Wọ́n ṣòro ó ṣàṣe o, àṣàṣì sábà mú wọn àfi tó bá tọwọ́ bọ tí ò yóò tọwọ́ bọ̀. Àṣàṣì mú wọn torí pé wọn ò lẹ́mìí púpọ̀ láti gbàdúrà, wọ́n yọ̀lẹ. Ṣùgbọ́n ní tó bá fẹ́ gbàdúrà nù wọn yóò bẹ̀rẹ̀ yóò gbà bó bá ṣe fẹ́ tí ó gbọ́ lọ́n gbọ́ tẹ́ ẹ máa wò ó pé kí ló wá ń ṣẹni ṣé òun ni Jésù ni àbóhùn lànà bí. Ṣùgbọ́n tí ò bá ti ráyè tí ò kí ẹnu wọn kò ní gbàdúrà kò ráyè. Ṣùgbọ́n nǹkan tó ń jà fún wọn wà, ìṣẹ̀dá wọn le, ó tako ibi. Tó fà tó yẹ pé ẹni tó bá ń ṣèkánú wọn ó lè máa fà kí ọ̀nà tiẹ̀ ní tètè là. Wọn ò ń parọ́ o, ní tó bá ń parọ́ nù wọn kó lọ mú kó ń bẹ̀ á máa sún ire ẹ̀ síwájú ni. Ìṣẹ̀dá tí ì parọ́ ni o, tó bá ṣe rí lọ́kàn ni kó sọ, bóòtọ́ ọ̀rọ̀ bá ti kéré mọ́ tó bá ti sọ ó ti lálàáfíà, ó wá ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ sí ní dáadáa. Aṣọ ògo wọn aṣọ white ni. Ọjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ọjọ́ ajé ni láti bẹ̀rẹ̀ nǹkan rẹ̀. Bí wọ́n fẹ́ kọ́ṣẹ́ ni, fẹ́ ra nǹkan ni, wọ́n fẹ́ ra lẹ̀ ni, fẹ́ ṣẹ́rìtì ni, ọjọ́ Monday ni. Ọjọ́ wákàtí àdúrà wọn ni 2:30 sí 2:30 ọ̀sán. Wọ́n lè gbàdúrà kó rí bẹ́ẹ̀. Tó bá ṣépè fún ra wọn gbà náà ó lè ṣẹlẹ̀. Orí bí ìṣẹ̀dá náà ṣe rí nìyẹn. Kò sóbìnrin tí wọn ò lè fẹ́ yàtọ̀ sí àwọn ọmọ oṣù kan tó jẹ́ pé tán bá fẹ́ ọmọ February ìkùnsínú á máa wà torí pé àwọn méjì ọmọ June wọ́n ní ìgbéraga, wọ́n máa ń fẹ́ ṣe nǹkan wọ́n ti fẹ́ òun fẹ́ kẹ́nì kankan disturb ayé wọn lórí nǹkan tó bá ń ṣe lè dá wọn dúró nǹkan tó bá fẹ́ ṣe wá rí pé tán bá fọmọ fẹ́ rí bá ẹni tí irin méjì náà fẹ́ kó bọ náà àfi tán bá ń borí dáadáa ni wọn ò fi ní máa jà kán má para wọn torí àwọn náà wọ́n láfojúde onígbéraga àti aláfojúde wàhálà ni. dádì kí lọmọ June lè mọ fi borí sà. Àwọn ọmọ June ẹyẹlé funfun ló lè fi borí wọn tí ò lábà wọn pẹ̀lú àkókò adìẹ pẹ̀lú orógbó 4, obì 4, àkókò adìẹ pẹ̀lú ẹyẹlé funfun. Ṣùgbọ́n àwọn tó máa ń lẹja àrọ̀ àánú ìṣẹ̀dá yẹn ṣe mí fáwọn tó ń lẹja àrọ̀ fún torí owó tán jẹ lára wọn kán lè tètè máa gbógun wá bá wọn ni. Ẹni tó bá ti lẹja àrọ̀ fún wọn ó fẹ́ kán tètè máa gbógun wá kán lè bá máa jẹ lára wọn. Bọ́rọ̀ náà ṣe rí nù. Ẹ ṣeun sọ. ẹ ṣe àdúpọ̀. Queenet send request to daddy now. Daddy ẹjọ Queenet tó wà níbí báyìí sọ ọ̀rẹ́ mi. Mi ò rí request wọn. Queenet send request. Mo ti rí. Okay sir. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ sà àti lè tan kámẹ́rà àti wọ́n 1K. dádì ṣèbí nọ́mbà yín ní 6510 ní parí yẹn. Nọ́mbà mi yẹn.
ọ̀rẹ́ mi olówó WhatsApp. ọ̀rẹ́ mi ò wálẹ̀ ọ̀rẹ́ mi olówó. ó yẹ kẹ́ ẹ lè appreciate wa Mr. Abdulkini o ṣe gbọ́. máa pè pẹ̀lú nọ́mbà ṣé WhatsApp nọ́mbà ní sà. dáàdì o. whatsapp nọ́mbà mi ni ẹ rí i pé títẹ́ bá máa fẹ́ lọ mẹ́sẹ̀gì lọ́dọ̀ nígbà àwọn yẹn tó bá ti ṣe wá. bá ń parọ́ báyìí tán fẹ́ gbowó lọ yín ó ní iye wọn gbà lórí èyàn bẹ́ẹ̀ tán ni fi ń sà. jẹun mo máa mẹ́sẹ̀gì yín ṣẹ́gbọ́. ní táwọn fi ń jẹun tí wọn nù kò sí òun rán yẹn tí òun má láì dá. mo máa mẹ́sẹ̀gì yín dáàdì mo máa mẹ́sẹ̀gì yín ṣẹ́gbọ́. mo ti gbọ́ òun má láì dá sí pé wọ́n gbé nǹkan dúdú fún ẹ jẹ ẹlòmíì ti jẹ ó ti jàṣẹ jó torí ẹsẹ ó tún láwọn pẹ́sẹ̀ tí mo fẹ́ bí léèrè special. ó ti jàṣẹ jó torí ó tún láwọn pẹ́sẹ̀ tí mo fẹ́ bí léèrè special. Junet ó lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ dáàdì o. Junet mọ́ǹtì wọ̀gàn nínú. July. Okay, July. July yẹ àwọn oṣù ó ti ń kó padà náà mo ti ń wo ibi tí. Bóyá kọ̀ wọlé dáàdì ẹ ní ìtẹ̀sán. Ibì kan mo ti echo bẹ́ẹ̀ mo ti stop echo yẹn bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n wá padà. mo ti echo bẹ́ẹ̀ mo ti stop echo yẹn bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n wá padà. mo ti echo bẹ́ẹ̀. ilé ẹ̀yin lẹ kẹ́kọ̀ọ́ wọlé o ẹ̀yin lẹ kẹ́kọ̀ọ́ wọlé o mo ń bọ̀ àwọn náà kẹ́kọ̀ọ́ wọlé o. Bóyá kọ̀ wórí fóònù ẹ̀. July kìíní wọ́n ti kọ́. O lè ṣe screen fóònù ẹ̀ lọ sílẹ̀ báyìí kó tún ṣe sókè padà. Amore. So July kìíní. Kò ẹ́ kò mọ́ báyìí. July kìíní. $27. àwọn ọmọ July máa ń tijú. àwọn ọmọ July máa ń tijú gan. oṣù ńlá lóṣù July. ìṣẹ̀dá tó máa ń tètè rí ògo ni ṣùgbọ́n wọn kì í jẹ́ kán rí lò. ògo tó máa ń pọ̀pọ̀ fún àwọn ọmọ July ni wọ́n láwọn ìṣẹ̀dá tó máa ń tètè ní ògo níbẹ̀ wọn ò jẹ́ kán rí lò torí pé wọ́n máa ń finú wénú. wọ́n ń jẹ́wọ́ lọ́pọ̀lọpọ̀ àsìkò torí nínú ìṣẹ̀dá wọn àwọn ìṣẹ̀dá tó máa ń dá rìnrìn àjò ayé ni tí wọn kì í bá èèyàn kankan ṣe pọ̀ nínú láti jọ peace kérésì àti rógo lọ. ọ̀nà wọn máa ń tètè ńlá tí wọ́n bá dá nǹkan ṣe fúnra wọn ṣùgbọ́n tó bá ti ń ṣe nǹkan pẹ̀lú àwọn èèyàn ó máa ń fa kinní yẹn sẹ́yìn ẹni tí ò bá lógo tó tiwọn. ogun ọkùnrin máa ń pọ̀ fún wọn tó dẹ̀ fa ogun ọkùnrin tó máa ń pọ̀ fún wọn ni pé ọkùnrin máa ń kógun wọlé fún wọn wọ́n máa ń bá èèyàn jagun abánijagun ni wọ́n. ọkùnrin tó máa ń ní one or two things tó ń là kọjá ló máa ń come to their wá sínú ayé wọn so tán bá ti wá bẹ́ẹ̀ nìyẹn ìjà tán tára bá ti tu wọ́n máa pé kérésì á lọ wóṣù ní ìfẹ́ ìgbà yẹn ló máa rí mistake wọn. ọ̀n tó bá jọ́kùnrin nínú wọn bá tọ́yàwó délẹ̀ tán tó yẹ kó máa gbádùn ìgbà yẹn lọ́kọ máa lé síta àbí kí kó léyàwó ẹ̀ dìtà àbí kí kó léyàwó ẹ̀ dìtà àbí kí kó léyàwó ẹ̀ dìtà.
so àwọn ìṣẹ̀dá náà tí ayé ṣe máa ń fẹ́ wọn báyé ṣe máa ń fẹ́ wọn tó tí ayé ṣe máa ń fẹ́ wọn bẹ́ẹ̀ náà sì láyé ṣe máa ń tí ayé ṣe máa ń kí n ṣètò so bí ìṣẹ̀dá náà báyé ṣe ń fẹ́ wọn tó tí wọ́n ń wò wọ́n lọ́tún wò wọ́n lósì torí wọ́n máa ń ní ẹwà tó bá jọ́bìnrin tó bá jọ́kùnrin náà máa ń da inú wọn dẹ̀ dá sí gbogbo èèyàn bí inú wọn ṣe dáa tó àwọn èèyàn kì í rí wọn bí ẹni tó yẹ kí kán fi ire san oore fún wọn wọn kì í fi ire san oore fún wọn. ó wà ní lọ́wọ́ pọ̀ nínú ìrìn àjò àwọn ọmọ July torí pé wọ́n máa ń rí wọn tán pé kò sí ní àjò náà lè rìn so wọ́n máa ń dí wọn lọ́wọ́ gan kò sọ nínú wọn máa ń lórogún òwò orogún òwò máa ń wà fún wọn dáadáa níbi tán bá ti ń ṣiṣẹ́ àbí níbi tán bá ti ń rájẹ jẹun ayé máa ń dí wọn lọ́wọ́ gan wọ́n á sì máa gba ọkọ mọ́ wọn lọ́wọ́ wọ́n máa ń gba ọkọ mọ́ wọn lọ́wọ́ dáadáa so nǹkan tí ó sá máa rò wọ́n nínú ló máa ń ṣẹlẹ̀ sí wọn nǹkan tó lè máa fún wọn nírònú nǹkan tó dẹ̀ fà á nìyí ìṣẹ̀dá tí ó gbọ́dọ̀ ṣọ́ra ni torí ó gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn tó bá jẹ́ ìràwọ̀ omi torí pé yóò máa bomi paná ògo wọn ni iná tó máa fẹ́fẹ́ dání ni wọ́n ọ̀nà máa ń yá wọn lẹ́lẹ́lẹ́lẹ́ tó bá ti lè tọwọ́ bọ nǹkan tí mo fẹ́ sọ yìí wọ́n ti ní stop over nìyẹn wọ́n á dá wọn dúró ni wọ́n máa ń easy láti dá dúró torí pé ayé máa ń tọwọ́ bọ inú ìṣẹ̀dá wọn láti mọ̀ nǹkan tó fẹ́ ṣe wọ́n máa ń kó ògo wá tó pọ̀ kò sí ọ̀nà tí wọ́n mọ̀ nǹkan tó fẹ́ ṣe wọ́n máa ń kó ògo wá tó pọ̀ láti mọ̀ fóònù lọ sísàlẹ̀ tòkè bá nǹkan tó fẹ́ ṣe wọ́n máa ń rẹ̀ kó ògo wá tó pọ̀ láti mọ̀ fóònù lọ sísàlẹ̀ tòkè bá nǹkan tó fẹ́ ṣe wọ́n máa ń kó ògo wá tó pọ̀. ẹ̀kọ́ yẹn pọ̀ bóyá kan jẹ́ kí n gbé wọn padà kán wọlé padà ó dàbí kọ́ ni kí n gbé wọn wọ jáde kọ́ ni àbí. bẹ́ẹ̀ ni sọ. àwọn oníṣẹ̀dá tí ayé máa ń lé kiri láti má jẹ́ kán rógo lò ní àwọn èèwọ̀ wọn lẹ́yìn wọ́n jẹ́ ìṣẹ̀dá tí ò gbọ́dọ̀ fún ìgbọ́n àwọn èèwọ̀ tó sọ ọ náà mo fẹ́ gbọ́ bá. mo rò pé ó ti sá lọ ni mo fẹ́ wá wò ẹ̀ ni. mo wà ń bẹ̀ sá lọ kẹ̀. torí gbogbo nǹkan tó sọ pé òótọ́ ni nípa ti òwò yẹn orogún òwò yẹn. network dájú o. bí wọ́n ń pè wọ́n. wọ́n ti sọ tèmi náà fún mi mo ṣí ẹ̀sì ẹ̀ gan. mo wà lórí kọ́ọ̀ ni mo wà lórí lọ́ńkọ̀ kan látẹ̀kan ni. mo jáde pé mi ò rí kọ́lẹ̀ látara. mo jáde nítọ́ tẹ́lẹ̀ náà kò pẹ́ tí mo dé lórí àwọn pé nẹ́tíwọ̀kì wọn. ẹ fọ́lọ̀ wọn. ẹ fọ́lọ̀ wọn ó máa mọ̀ wọ́n lórí Instagram náà wọ́n máa ń join live wọn gbà mí lórí Instagram. mi mọ̀ wọ́n mi ò bóyá mi rántí ni. màá ṣe péjì wọn sí ẹ lórí IG. mo send message ẹ látàárọ̀ ní IG o reply. mi ì mọ̀ ọ̀rẹ́ mi má bínú náà àárọ̀. látàárọ̀ ṣó máa lóòrí message ẹ látàárọ̀. mo rò pé kó ṣun gọ́ọ̀mù sí tí mo sọ pé mi ì mọ̀ sẹ́ mò ń sùn ni. tí mo jí ni mo ní Queenet stop now tí mo jí ṣó ń gbọ́ mi mo wá ṣe fídíò sí orí TikTok mi. mo fi wá rí wọn pọ́ wọn live mo fi join mo dẹ̀ ṣe ṣé ti káwọn ọjà ẹ dé.
wọ́n ti kó wọn dé lọ sí ọ̀rẹ́ mi. wọ́n ti kó wọn lọ sí ọ̀rẹ́ mi. àtàjèrè o. wọ́n ti kó wọn. wo àtiwọ́ náà lágbára Ọlọ́run. network dádì o ṣé ká máa lọ ní báyìí àbí ká dúró àmọ́ yìí tá a fẹ́ ṣe báyìí o. ó ṣe jẹ́ pé gbà tó fẹ́ sọ ìwọ ẹ̀fọ́ ẹ báyìí sí òun ní network kan ṣe kínní ẹ tún ti gbé ṣe yín dé pé títí. kí ló tẹ̀ gbé fún. kí ló lè fẹ́ jẹ báyìí. ṣé ọmọ ọkọ kíkan kò ní. wọn kálukú ti gbalé wọn lọ jàre nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa. ìfẹ́ kéèyàn ká dé ni ìfẹ́ kéèyàn ti dé mo ti try ẹ̀yin náà kọ́lẹ̀ ẹ fún mi lówó dátà ẹ wá jẹ́